أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وعلى كل من آمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نعم، أدوكولو دولون أصدوكولو دولون لكسي أسكارا وقوي الحمد لله رب العالمين. لين تي أدوكو lórí oore Islam èyí tí Ọlọ́run tí agbára rẹ̀ ga púpọ̀ jù tó ṣe fún wa. Atọrọ ìkẹ́gẹ́ fún aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kíkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó máa bá. Lẹ́yìn wá gbà nínà a tún wá tọrọ kẹ́gẹ́ fáwọn tí wọ́n fi mọ̀ wọn tún ayé ṣe látorí Maulana Sheikh Adam Abdullahi Al-Ilori, Sheikhuna Kamaluddin Al-Hadabi, Sheikhuna Taj Al-Adab, Taj Al-Mu'minin,
Sheikh al-Muzammil wa Yusuf al-Ibwaji ọlọ́mbà wa ṣàlékún kẹ́gẹ̀ gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ látòkè délẹ̀. Bákan náà Maulana Fadilatu Sheikh Mustapha Zublul Sunusi ládàáyanrí, bẹ́ẹ̀ náà ni Maulana Sheikh Muhsin Aidu al-Epawi wa Sheikh Abdulatif Amuni al-Epawi wa Sheikh Jirjisu Akodo al-Epawi rahmatullahi ta'ala alayhim ajma'in. Bákan náà wá tọrọ kẹ́ àti gbogbo àwọn tó kù tí wọ́n ti lọ bẹ́ẹ̀ ọlọ́mbà wa ṣàlékún kẹ́gẹ̀ fún wọn. Bákan náà wá ṣàdúà fún Maulana Sheikh Habibullah Adam Abdullahi al-Ilori Mudirul Markaz Sheikhul Markaz adamallahu ayatahu lana bis-sihhati was-salama. Àlékún àlàáfíà àti ìdẹ̀ra ọlọ́mbà wa ṣe fún Maulana Sheikh Habibullah Adam Abdullah al-Ilori ọlọ́mbà wa ṣàlékún àlàáfíà fún wa, kó sì bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́, kó sì dákun kó mọ́ fi nira kan wọ́n. Bi akil hayy al-qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Na'am. Àtún tara bẹ́ẹ̀ kí ẹ̀yin ọmọ ẹ̀yà wa tájọ́ máa wọra wa pẹ̀lú ìfẹ́ àti pẹ̀lú àníyàn dáadáa àti pẹ̀lú tọ́lọ́hun pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Na'am. Àtún fàsìkò yìí rọ̀ yín pé ẹ dákun ètò yìí, ẹ dákun afẹ́kẹ́ ẹ bá wa gbìyànjú, kò ní ìdíkà ṣe máa ní kẹ́ bá wa ṣe rẹ̀, ẹ̀yin náà máa ń tó yẹ kẹ́ ṣe. Ọlọ́run bá wa ṣe orí ayé àti tọ̀run yóò bá wa ṣe rẹ̀ fún yín pẹ̀lú agbára Ọlọ́run àti jẹ́ kan ṣo rẹ̀. Àmọ́ ẹ dákun láàrin bí ìṣẹ́jú méjì kan sáré bí ìṣẹ́jú kan náà ni yànda mi kí n sáré fi ṣe àtúnṣe nǹkan kan nínú nǹkan tó lè máa padà dí ètò yìí lọ́wọ́. Ọlọ́run ò ní dí ẹnìkan kan yín lọ́wọ́ láyé àti lọ́run. Bórí bá ń bọ̀ lórí tí ó yẹ kó jẹ́ tiyín, Ọlọ́run ò ní fọ́nta láǹfààní kó dé orí náà lọ́nà. Jazakumullahu khair. Naam, jazakumullahu khairan. Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín, yóò sì bá wa ṣe dáadáa fún wa. Naam, àkọlé ọ̀rọ̀ wa yìí gbogbo wa náà láti rí. Náà ni àìmọ̀kan ọmọ aláìlẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Mudirul Markaz adamallahu hayata, nípa ọ̀rọ̀ Shia kò ṣe Shia. Látara wípé ní bàbá wa Mudirul Markaz wọ́n mú hadithu kan wá. Hadithu yìí wọ́n wá mú wá lọ́mọ aláìlẹ́kọ̀ọ́ yìí ló bá lọ kì mẹ́lẹ̀. Bẹ́ẹ̀ bá sì wo Mudirul Markaz, ẹ rí wípé bàbá ní ọ̀nà wọn jìn gan níbi fíkírà tá a bá ń sọ̀rọ̀ karonú, níbi báf tá a bá ń sọ̀rọ̀ káṣíwádìí, bẹ́ẹ̀ náà níbi ká fara balẹ̀ káwo sáàkún kan níbo ní nǹkan lọ. Ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ lógún ọdún lónìí bàbá Mudirul Markaz wọ́n ti sọ ọ́ lé tó bá wá délẹ̀ lẹ́ẹ̀mẹ̀rí. Ọlọ́run kẹ́ bàbá náà púpọ̀, àánú Ọlọ́run tó sì wà lára wọn tí ń bí ọ̀tá nù yìí, àánú Ọlọ́run ọba ni yóò máa pọ̀ sí, yóò máa lé sí, kí bànújẹ́ ọ̀tá kó lè máa pọ̀ sí, kó sì lè máa rinlẹ̀ sí. Ọpẹ́ tá a dá púpọ̀ ni pé Ọlọ́run ò fi Mudirul Markaz Ọlọ́run ò fi wọ́n pa wá lẹ́kún.
torí pé ọ̀pọ̀ nínú retí pé kí mùdírù ó kú kóhun ó sọ nǹkan tí ó dá ẹ wo iye òjò tó rọ̀ ẹlẹ̀ tó lóhun ò kádàrá kágbàrá rẹ̀ ó gbé bàbá yìí lọ alhamdulillah láwọn àgbàrá tí ń jẹ́ àgbàrá àti inú ilé tó wá ń kọlu àgbàrá tí ó máa ṣàn wá láti ta láwọn àgbàrá tó jẹ́ pé tí wọ́n bá gbanú òlú kan wọ́n lè sọ̀lú náà dáwọ́rọ́ irú àgbàrá náà ó sì gbanú Markaz Ọlọ́run sì dá padà má wàá jẹ́ kí irú àwọn àgbàrá ní mọ́jọ́ tó padà wá mọ́. àwọn kan ní pé a máa fi hàn nínú ọ̀rọ̀ ọmọ tí ò bá níran ẹ máa mẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ torí bóyá pé irú ọmọ ní bá níran láyé bóyá ó ní bàbá kan tó dùn rí bóyá ó ní ìyá kan tó dùn wò àbó ó ní bíbí kan tó dáa tẹ́yìn ó mọ̀ pé àwọn èèyàn rẹ̀ ni wọ́n bí torí pé kò ní sẹ́nìkan láyé tí inú rẹ̀ ó dùn kan sọ̀rọ̀ sẹ́ni ó bí tàbí kán máa bú bàbá rẹ̀ kán máa bú ìyá rẹ̀ bá a sì ṣe gbọ́nú súnà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n láwọn gbé dání náà ní pé wọ́n láti Nábì sọ yí pé wailun fi Sahih al-Bukhari náà ni o wailun liman sabba walidayhi olórí ibú àtòfò àti gbé yóò máa bẹ fọ́mọ tó bá bú òbí rẹ̀ méjèèjì ó bú ìyá rẹ̀ àti bàbá rẹ̀ níbòmí ó ní liman shatama walidayhi fẹ́ni tí máa fi ọ̀rọ̀ tí ó dá ránṣẹ́ sí ìyá àti bàbá rẹ̀ ọ̀yá ń bèèrè pé ya Rasulullah wa kayfa yasubbu ar-rajulu walidayhi báwo lẹ́nìkan lórí rẹ̀ ó ṣe wá pé ní wà máa bú ìyá àti bàbá rẹ̀ Ànábì ní ha yasubbu aba ghayrihi nígbà tó bá bú bàbá ẹlòmíì fa yasubba abahu wa ummahu táwọn èèyàn wá torí ẹ̀ tí wọ́n bú ìyá rẹ̀ tí wọ́n bàbá rẹ̀ padà ṣé mọ̀ pé ó ti dẹ́ ní òfò torí pé ó lọ bú ìyá oníyá ó sì bú bàbá oníbàbá ni wọ́n fi ń bú bàbá àti ìyá rẹ̀ padà irú ọmọ tó ṣe sábàbí tí wọ́n fi bú ìyá rẹ̀ bú bàbá rẹ̀ olórí ibú ọmọ ni Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lójú oyé wa bẹ́ẹ̀ ọlọ́mùdàkùn mọ́ ṣe wá lórí ibú ọmọ tí ó máa fi bàbá ń bàbá àbágbàlagbà tí ó máa fi tayín láwùjọ ẹni rẹ̀ ò lè bíyàn ẹ wo báwọn èèyàn ṣe pọ̀ tó ń lu Mọ́kà Ànábì ò fi wọ́n tayín tòun ti bọ́lọ̀ ti dá lọ́lá tòun ti bọ́lọ̀ ti ní kó ráyé gbé bẹ́ẹ̀ náà ni mo rí lẹ́kṣọ̀ àfà kan wallahi àwọn àfà ń tà ń ṣe lásìkò yìí ò dáa rárá a fi ẹ̀kọ́ sọ̀rọ̀ a sì fi mímọ̀ sọ̀rọ̀ a kàn ń sọ̀rọ̀ pé káwọn èèyàn ṣáà lè gbọ́ ń tà ń sọ àfà yẹn ń sọ̀rọ̀ ó ní ọba ó ní olórin ń gba ọwọ́ lọ́wọ́ ọba lásánlásán inna lillahi wa olórin lásánlásán ń gbọ́wọ́ lọ́wọ́ ọba lásánlásán báwo lẹ́ni kó ń ṣe wá sọ pé ọ̀rọ̀ tí ò lọ lọ́dọ̀ Ọlọ́run kò lọ́nú ìsìláàmù ni o mo sì rí páwọn ọmọ ìyá wa náà inú wọn ń dùn sí ọ̀rọ̀ tí ò dáa ni ọ̀rọ̀ tí ò dáa ni ọ̀rọ̀ tí ò dáa ni èyí máa fi ojú ipò ọlá gbolẹ̀ tó bá já sí pé ọba bá jẹ́ lásánlásán ni Ọlọ́run ò ní rán Mùsá sí Fíráúnà bó ti ya olórí ibú tó sì jọba kọ́lọ̀n wa máa sọ yí pé idhab anta wa akhuka bi ayati tàbí kó sọ bíbò mí pé idhaba ila Fíráúnà ẹ lọ ọ̀dọ̀ Fíráúnà innahu tagha ẹ má gbólóhùn tó lò ní tagha eléyìí yájú sọ́lọ́run ó tẹ Ọlọ́run mọ́lẹ̀ ó pèrè lọ́lọ́run tóun ti bẹ́ẹ̀ faqula lahu qawlan layyina ọ̀rọ̀ pẹ̀lẹ́ ní ẹ sọ fún káfà tí ó tóun náà wá bọ́ta ṣe torí pé aké Kùránì Ànábì ló lọ́lá tóun ti bó ti lọ́lá tó ẹwòye yẹpẹrẹ tí wọ́n fún tóun ti bẹ́ẹ̀ kò ní kálọ̀ Ànábì má já Ànábì àwọn àfáà wa fẹ́ máa ṣe bí olórin àfáà wa ní ọba lásán irú àfáà tó sọ̀rọ̀ yẹn o bí wọ́n bá wá tírèsì ìlú àfáà yẹn lọ níjọ́ ẹ bá wá bú ọba ìlú wọn wá ya wèrè sígboro àrùn tá à ń sọnù ọba tẹ́nìyẹn ń sọ yẹn ọba ìlú kan ní wíó ọba sì wá ń lu tiwọn náà ṣọba ìlú tiwọn èyí ṣọ èmi ò mọ ẹni yẹn o wallahi èmi ò mọ o mo kàn rí lórí afẹ́fẹ́ ni àmọ́ bí tá a bá gbé sórí òṣùwọ̀n lọ́dọ̀ àwọn onímọ̀ kò dáa wallahi ọ̀rọ̀ tí ò dáa ni káfà máa sọ wípé ọba lásán
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء تعز من تشاء وتذل من تشاء بيدك الخير. Ọlọ́run ló ṣe ọba bẹ́ẹ̀ wá ní ọba lásán lásán. Yakubu ànábì ńlá mọ̀ ni nígbà Suleimanu ọmọ rẹ̀ mọ̀ jọba ó mọ̀ tẹríba fún kò mọ̀ wípé torí ipò lòun bí Ọlọ́run ló tó bẹ́ẹ̀. Saudi Arabia wọ́n bí àfáà kan dá kó sọ pọ́ ba lásán lásán. Àmọ́ lọ́dọ̀ wáyà yìí a máa ń rò pé à ń fi nǹkan ṣe content creator bóyá nítorí pé a kórìíra ọba yẹn àbí nítorí wípé ní ara ń fa nìkan lọ́dọ̀ ẹ̀. Mi ò kú lọ́ba kan tí mo súnmọ́ tí mo fi ń wí tí mò ń wí. Àmọ́ àwọn àfáà ká máa sọ̀rọ̀ bí ọmọ ìta bí ẹni tí ò lálàáfíà bí ẹni tó ẹ̀kọ́ rẹ̀ ń ṣàárẹ̀ bí ipá wa náà gbádùn. Ẹ wo olórin lásán lásán bó ṣe ń gbọ́wọ́ lọ́wọ́ ọba lásán lásán. Olórin tó sì ń sọ yẹn náà tán bá tó lẹ́nu rẹ̀ ẹlòmíì wọ́n lè má rí irú rẹ̀ kàn. Olè ìta ń pẹ̀lú wọ́n lè má rí irú rẹ̀ kàn nínú rẹ̀ ẹlòmíì nínú ayé táwa yìí. Mi ò wo bọ́mọ̀rí pé àkẹ́ ṣe tó dá o. Àwa mùsùlùmí a gbọ́dọ̀ ṣọ́ra o ká má máa dá wàhálà alẹ̀ tí ò dá. Torí àwọn ọba yìí náà a máa bùkátà wọn láwọn ààyè kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn láwọn àbòmí. Kọ́lọ̀ ń kó tún gbogbo wa ṣe ń bẹ̀ kó ṣíjú àánú wa. Naam. Ọ̀rọ̀ táwa ń bá lọ gangan tí ń jẹ́ kókó ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ aláìlẹ́kọ̀ọ́ àìmọ̀kan ọmọ aláìlẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Mudirul Markaz nípa ọ̀rọ̀ Shia. Mudirul Markaz adamallahu hayata wọ́n ń sọ̀rọ̀ nípa Iran pé àwọn Shia yìí pé mùsùlùmí ni wọ́n. Ẹ máa gbọ́ wọ́n láwọn Shia yìí mùsùlùmí ni wọ́n. Ẹnìkan ò sì lè yọ wọ́n kúrò ní Islam. Pé gbogbo wàhálà tó bá ti lè bá wọn ó ti bá mùsùlùmí. Torí pé Ànábì náà sọ bẹ́ẹ̀ pé al-mu'minu kal-bunyan al-mu'minu lil-mu'min. Ẹni tó nígbàgbọ́ nínú Ọlọ́run sẹ́ni tó nígbàgbọ́ nínú Ọlọ́run àwọn méjèèjì wọ́n dà gẹ́gẹ́ bí ògiri tí wọ́n mọ yashuddu ba'duhu ba'dan tápá kan so apá kejì mú. Níjọ́ Ànábì ń júwe wọ́n ní wa shabbaka Rasulullah sallallahu alayhi wa sallam asaba'a. Ànábì mú àwọn ọmọ kan rẹ̀ báyìí ó mú ó ṣúpọ̀ pé kò sí tí ó mọ̀ yà wọ́n. Bàbá yìí ń sọ̀rọ̀ nì nígbà ọmọ aláìlẹ́kọ̀ọ́ yóò wá jáde ta ọmọ tí ò níran kò ní bíbí kò ní pínlẹ̀ kò níbì kan tá a lè rí júwe tá a sọ pé bẹ́ẹ̀ dá. Ó ní òun fẹ́ refute ignorance of bàbá òun. La ilaha illallah. Ó ní àìmọ̀kan bàbá òun ń wá ń tẹnu bọ hadithu yẹn. Tírú ẹni yìí bá lóbi láyé tàbí ó ní bàbá láyé tí ìyá àti bàbá rẹ̀ ò bá sí láyé wallahi ó dájú kán wà láyé lọ kán máa wò ní ìran báyìí. Tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tí wọ́n bá sí láyé ó fẹ́ sunwọ̀n ju kó já sí pé ní wọ́n wà láyé lọ. Bẹ́ẹ̀ náà làwọn àfáà tí wọ́n kọ́ tí wọ́n tó bá yẹ pé wọ́n wà láyé nísìn kán mọ̀ sí láyé ó fẹ́ da kán mọ̀ mọ̀ rírú tí ń ṣe yìí àyàfi tó bá já sí pé àwọn àfáà yẹn náà wọ́n jọ rú wèrè bíi tiẹ̀ pé wèrè tí wọ́n pọ̀ sí lára kò lè já sí pé bá Nábì ti rí bọ́lọ̀ ti rí bí Islam ti rí tí wọ́n júwe fún náà rí. Àmọ́ tó bá já sí pé bẹ́ẹ̀ náà ni a máa já sí wípé bákan náà ni wọ́n rí nù ní kọ́lọ̀n kó ṣíjú àánú wà ń bẹ̀. Ọ̀rọ̀ tí Mudirul Markaz wá sọ yìí náà ni mo wá fẹ́ kájọ wá gbé yẹ̀wò kí láwọn èèyàn wá ń wo ọmọ yìí níran sí. Bóyá ó sì lérò pé tóun náà bá kú wọ́n ó dá owó fún òun bí Abu Sufyan. Kalla ó rí pé ò ní rí kọ́bọ̀ gbà lọ́dọ̀ àwọn èèyàn nítorí pé orí ibú tóun ń lò orí ibú tó ti gbaṣẹ́ dání. Ta ló lé wáyé tálẹ̀ nìkan tó lè dáwó fúrú eléyìí tẹ́ni ò bá kú wáyé sẹ́yìn bóyá ẹ̀ lóye tó bẹ̀rẹ̀ ẹrú rádaràdá yìí pé Abu Sufyan Ọlọ́run ní kó lọ àwọn èèyàn lọ sympathy
torí Abu Sufyan náà innahu markaziyyun kò sì lọ kẹ́kọ̀ọ́ níbi kankan tí ó máa jẹ́ ọ̀rọ̀ ti kéwù yìí o markazi náà ni abuhu markaziyyun bàbá rẹ̀ markazi ni ilé kéwù bàbá rẹ̀ ló sì ti kọ́ tó kọ́ Tìjàníyà làfáà sì bá kó ń lọ ni tó fi dẹ́pẹ̀ nígbà àfáà dẹ́pẹ̀ ń bí làfáà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àǹgbásúnà alhamdulillah Ọlọ́run sì ní kó padà sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ dáadáa tí ọba lérò yí pé wọ́n dáwó fún wọn náà ìyà ni ó jẹ àwọn ìyàwó rẹ̀ kú torí pé òní rẹ̀ ni dá wá já bọ́ sínú àkọlé ọ̀rọ̀ yìí torí pé la ilaha illallah bàbá Mudirul Markaz wọ́n wá kó ti àdífù kan ká lè mọ̀ yí pé tí yàn bá ṣe wo àgbáyé Islam Ìránù nìkan ní ìlú tó stand as a Muslim country tó dúró lẹ́yìn gbogbo mùsùlùmí tí yà bá ń jẹ lágbàńlá ayé gbogbo wa náà lárí bí wọ́n ti máa pa àwọn mùsùlùmí káàkiri ayé tí Amẹ́ríkà ò bá rán Saudi kó máa bọ́m̀bù wọn Amẹ́ríkà ó rán Israeli lẹ́yìn tí ń jẹ́ fake Israel tá ń lò lónìí fake Israelite yóò rán wọn ṣe ẹ wo tó ṣẹlẹ̀ ní Syria ẹ wo tó ṣẹlẹ̀ ní Iraq ẹ wo ìyà tó jẹ àwọn ahlu sunna ń bẹ Sunni ni Saddam Hussein Gaddafi ní Libya ń bí ẹ wo tó ṣẹlẹ̀ sí ẹ wo tó ṣẹlẹ̀ ní Syria lọ́dọ̀ àwọn Bashar Assad ẹ wo tó ṣẹlẹ̀ ní Lebanon gbogbo bí tí mùsùlùmí bá wà bí kamari mumini Ìránù yìí nìkan ní máa jókòó lẹ́yìn wọn wọ́n wá ní Ìránù yóò mùsùlùmí ní bẹ́m̀bẹ́ gbogbo bí tọ́mọ̀ ìyá wa bá sì ti wà a gbọ́dọ̀ rí wọn pọ́mọ̀ ìyá wa ni àdísù tí Mudirul Markaz wá kó tìrẹ lọ́mọ yìí wá bọ́ọ̀ta èyí tí máa ń ṣe mí léèmọ̀ ní pé àwọn tí wọ́n ń pera wọn ló ń súnnà yìí wọ́n máa jáde wọ́n àkọ́kọ́ ni pé wọ́n nígbàgbọ́ nínú Al-Qur'an bẹ́ẹ̀ bá tún wá kó tàdísù ànẹ́bì tí ò bá tẹ́ wọn lọ́rùn wọ́n tún wá máa dọ́gbọ́n sí láti dojú àdísì nìbolẹ̀ láti pẹ́ wọn pẹ̀yìn láláì mọ̀kan náà kí làdísù náà àdísù yìí ń bẹ nínú Sahihul Bukhari ẹjẹ́ àjọ wá gbé àdísù yẹn yẹ̀wò káwá béèrè pé kí làwọn àfáà tí wọ́n sọ lánàá wí àbí àwọn wọ̀nyí kàn ń ṣe tí wọ́n ń ṣe yìí ṣé nítorí tọ́lọ́run ni torí tànẹ́bì ni àbí nítorí ti Islam àbí nítorí àtijẹ àti mu ni wọ́n fi ń ṣe àbí ìtara pé Mudirul Markaz òkú ní ń dùn wọ́n tí wọ́n rán ọmọ ẹnu ilé wọ́n rán ọmọ ìkùlé wọ́n rán ọmọ ẹnu àárín ilé wọ́n rán ọmọ ẹgbẹ́ ilé Ọlọ́run ní rárá mi ò ní gbà ma tasha'una illa an yasha Allahu rabbul alamin Mudiru ò lè kú bẹ́ẹ̀ mi Ọlọ́run ò bá fẹ́ bẹ́ẹ̀ ìbá fẹ́ kú kú Ọlọ́run ò sì ṣe bẹ́ẹ̀ lillahil hamd tí wọ́n ló tó wá kù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà Mudiru sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n fẹ́ gbé ẹ̀mí wọ̀lú atúrò ń súnà àgbà míì tóun náà tún jáde tó ń sọ̀rọ̀ sàhábà ṣé Mudiru bú sàhábà ni Mudiru ń ka tírà wọ́n sì ń fún nítumọ̀ wọ́n sọ èdè Yorùbá lágbájá èèyàn tútù ni toróhun ní tiẹ̀ dèdè wùrẹ́ ẹni tí máa lọ jẹ́jẹ́ ni wọ́n ló ń bú sàhábà ni ṣáwọn sàhábà yìí nínú àwọn tírà táǹkà yẹn náà wọ́n èé máa sọ síbẹ̀ pé ẹlòmíì aláwọ̀mọ̀ yìí rẹ̀ padà dàrú pé ikhtalata amruhu pé àbí umuruhu pé ọ̀rọ̀ ẹ padà yíwọ́ làákàyè ò padà pé ṣebí wọ́n máa ń sọ́nú àkọọ́lẹ̀ tírà kí ló dé tá mú àwọn àfáà nì ká máa sọ pé wọ́n ń bú àwọn sọ̀hábà pẹ̀lú tí wọ́n kọ nígbà kan ó ní kò sí ti ń jẹ́ ìjáàbù láwọn kọ́ mú lọ́kànrin kése wọ́n pò lórí ẹ̀ nígbòyá ó ń bú àwọn sọ̀hábà ẹ dákun sọ̀hábà wo lè ànẹ́bì pè lólè àbí sọ̀hábà wo lè Mudirul Markaz ló yọ gítì ló bẹ̀rẹ̀ sí ní bú
pẹ̀lú àníyàn pé mo ń bú bàbá yìí ń sọ̀rọ̀ Ọlọ́run ó sì ń ka tí wọ́n kọlẹ̀ nú tàn ó sì ń kà ó sì ń tú ó tán o wọ́n ló ń bú Abu Huraira báwo ni bàbá ti wá bú Abu Huraira in tí àwọn tí wọ́n jẹ́ sàhábà ẹgbẹ́ Abu Huraira pé innahu kazzabun wọ́n ló purọ́ ní nǹkan yẹn náà ni Mudirul Markaz kà jáde náà bá bẹ̀rẹ̀ wàhálà torí pé wọ́n sáà ń wá nǹkan oríṣiríṣi tí wọ́n fi dalé Ádámà wó tí wọ́n fi báṣẹ́ Sheikh Ádámà ṣubú bẹ́ẹ̀ tí wá ń ṣe yẹn náà ẹ wo bí iṣẹ́ yẹn ti ń ga sókè sí kẹ́ lọ́mọ o ẹ ti pọ̀ tó kódà kẹ́ tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ wa inna jundana lahumul ghalibun ẹ wá wo hadithu náà tọ́mọ aláìlẹ́kọ̀ọ́ yìí wá bọ́ta tí ń wá ń pe bàbá àti ìyá rẹ̀ láláìmọ̀ kan nígbà tí wọ́n sínú ayé torí pé wọ́n wà láyé ń ṣe bí ẹni tí ò sí torí kò sẹ́ni tó mọ̀ wọ́n bí Mudiru ti wà ní ẹni kí wọ́n lọ gbé bàbá àwọn tí wọ́n ń bú Mudiru yìí ta kan á gbé sẹ́gbẹ̀ẹ́ Mudirul Markaz kan á ní ẹ̀yìn ayé ẹ máa bọ̀ ẹ wá mú bàbá kan ẹ ní rẹ́ ni mú àwọn bàbá yín naam wá jẹ́ àtẹ̀síwájú àdísù Ànábì Muhammad tí bàbá yìí wá kó tí ń jọ náà àdísù Anas ọmọ Malik ni tó gbọ́ lọ́dọ̀ Ànábì Muhammad tàdísù ní sí ń bẹnu Sahihul Bukhari ìbéèrè ni wípé al-Shi'atu muslimun ìjẹ́ ṣíà làwọn mùsùlùmí ọmọ aláìlẹ́kọ̀ọ́ yìí ni pé bàbá òun parọ́ pé mùsùlùmí ṣíà ó láwọn tí ẹ pé ní tí wọ́n ń kí wákàtí márùn-ún tẹ́ pé ìrun mẹ́ta ni wọ́n ń kí inna lillahi wa inna ilayhi raji'un bá ti ń wí ní ìṣẹ́lẹ́mọ̀ ní ṣíà ní ibi ṣe ṣíà ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bó bá sì pè mí ní ṣíà lillahi alhamd kí n ṣáà ti rálì Janna wọ̀ ìjẹ́ súnnà rẹ ní òsì ní kí wọ́n náà wà ní Janna sótán àbí ọ̀tán wọ́n wá ní man salla salatana ẹnikẹ́ni tí ń bá ń kírun wa táǹkì bá nẹ́bì ti wínú ni kò sọ pé sunniyan aw shi'iyan sufiyan qadiriyan tijaniyan ahmadiyan ó ní mẹ́n ẹni yóò tí bá jẹ́ sọ́lá salatana tóun náà ń kírun táǹkì jẹ́ pé irú òun wa tá pèrún tá rùkú tá forí kanlẹ̀ tá kafatia tá kí al-Qur'an ó tún wá parí ẹ̀ ó ní wastaqbala qiblatana tóun náà ń kọjú síbi tá ń kọjú sí Kaaba wa yìí náà ni ó kọjú sí wa akala dhabihatana ẹran léyà ní báwa náà ti ń pa ní òun náà ń pa ń jẹ ó gbà pé n tó lẹ́tọ̀ọ́ ká máa pa ni ó sì gbà pé ẹran tó lẹ́tọ̀ọ́ ká máa jẹ ni Ànábì Muhammad ó ní fadhalika torí ń taari lára èyí torí pé ń kírun yẹn ń kọjú sí kíbla yẹn ń bá wa pẹran léyà yẹn òun náà ń bá wa jẹ ni fadhalika al-muslim nítorí bẹ́ẹ̀ aláti gbà pé mùsùlùmí ni irú èèyàn bẹ́ẹ̀ gbogbo yóò tá àbá ní lára rẹ̀ fadhalika al-muslim Ànábì Muhammad ló wí kìí ṣe pé Mudirul Markaz ni wọ́n sọ pẹ̀lú ronú ara wọn Ànábì tún wá tẹ̀síwájú ó ní lahu dhimmatullah wa dhimmatu rasulih irú ẹni bẹ́ẹ̀ ó ti ní ìfọkànbalẹ̀ Ọlọ́run ẹnìkan ò lè fọwọ́ kan ìwọ Ọlọ́run ti wà lára rẹ̀ ìwọ òjíṣẹ́ Ọlọ́run náà ti wà lára rẹ̀ ìyẹn túmọ̀ sí pé èèyàn Ọlọ́run ni èèyàn Ànábì Muhammad ni ọmọlẹ́yìn rẹ̀ ni ó sì ti wà nínú amanullah ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run ó ní fala taghfirullaha fi dhimmati gbọ́dọ̀ wá jàmbá Ọlọ́run kẹ́ wá kọwọ́ bọ bí Ọlọ́run ní kí fọ̀kànbalẹ̀ ó wà kẹ́ wá máa jàmbá bẹ̀ Ọlọ́run lẹ́ gbọ́dọ̀ dọ́rú ẹ̀ o hadithu yìí ń bẹ nínú Sahihul Bukhari kìí ṣe pé hadithu Mudirul Markaz kìí sì ṣe pé hadithul Markaz hadithun fi Sahihil Bukhari an Anas rahimahumullah irú hadithu yìí náà àtúnrà hadithu mi tóun náà tún sọrú dání nínú Sahihul Bukhari kí nìyẹn lọ́dọ̀ ìyẹn náà ní umirtu an uqatila an-nasa pé wọ́n pa mí láṣẹ kí máa báwọn èèyàn jà ibẹ̀ yẹn ẹ̀rì pé Mudirul Markaz náà takò àwọn àfáà mi náà takò
kìí ṣàwọn làwọn kọrú ẹ̀. Ibi mo fẹ́ lò ní pé atayakulu la ilaha illallah títí dìgbà táwọn yóò fi gbà pé ẹni táwọn ó mẹ́sìn wọn ní sẹ́lòmí yàtọ̀ sọ́lọ́hun. Wà máa gbọ́ ó ní fa idha qaluha nígbà tí wọ́n bá ti wá sọ la ilaha illallah yẹn wa sallu salatana tí wọ́n ń kírun táǹkì wastaqbalu qiblatana tí wọ́n ń kọjú síbi táwa náà ń kọjú sí ni wa dhabahu dhabihatana táwọn náà ń bá wa pẹran kìí ṣe pé wọ́n kàn ń jẹran ni orí àdísù ilé ló kílẹ̀ rẹ̀ pé wa dhabahu dhabihatana wa akala dhabihatana ẹni pé òun náà ń bá wa pẹran léyà yóò sì bá wa jẹ òun náà ń bá wa pẹran. Wà máa gbọ́n tán Nábì sọ wọ́n ní faqad hurrimat alayna dima'uhum irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó ti dèèwọ̀ fún wa ẹ̀jẹ̀ wọn wa amwaluhum owó wọn ti di èèwọ̀ fún wa illa bihaqqiha àyàfi yìí tó bá wá lọ́nà ẹ̀tọ́ rẹ̀ kí lọ́nà ẹ̀tọ́ rẹ̀ bóyá kó yan sàká tàbó pààyàn wọ́n pa òun náà padà. Ngbà Ànábì wá fẹ́ parí ẹ̀ wọ́n ní wa hisabuhum ala Allah ìṣirò ṣẹ́ wọn ìdájọ́ wọn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run kò kàn Ànábì mọ́. Ìdájọ́ tẹnu Ànábì ò wá gbà tẹnu àwọn sàhábà ò gbà ẹnu ọmọ kan ó sì wá gbà ọmọ aláìlẹ́kọ̀ọ́ ọmọ aláìníran ọmọ aláìníbi. Ẹgbọ́n tá Ànábì sallallahu alaihi wasallam wí ó ní fa idha qaluha nígbà táwọn èèyàn bá ti ń sọ la ilaha illallah tẹ́ẹ̀sì ń gbọ́ lẹ́nu wọn wa sallu salatana tí wọ́n ń bá wá kí táwọn náà ń kírun táǹkí wastaqbalu qiblatana táwọn náà ń kọjú sí kíblà bá ti ń kọjú sí wa dhabahu dhabihatana táwọn náà ń pẹran léyà bá ti ń pa faqad hurrimat alayna dima'uhum wa amwaluhum ẹ̀jẹ̀ wọn ó déèwọ̀ sí wa lọ́rùn o wa amwaluhum owó wọn ó déèwọ̀ sí wa lọ́rùn o. Àdíìsì yìí ó yẹ ká bira wa léèrè pé kí ló dé táwọn sàhábà kan lẹ́yìn Ànábì tádìísì yóò ta lójú wọn tí wọ́n ta ẹ̀jẹ̀ ara wọn lẹ̀. Àbọ̀ Ọlọ́run ló ní kán lọ bá ta ẹ̀jẹ̀ ara wọn lẹ̀ kán para wọn ni. Ṣebí ń tàl Kùránì sọ fún wa tọ́lọ́run sọ ní pé man qatala mu'minan muta'ammidan ẹni yóò tó bá mọ̀ọ́mọ̀ pa mùmínì kan fajaza'uhu jahannam yóò wọ̀nà jahannama. Tẹ́bá wá sọ wọ́n á ní qad radiyallahu anhum ajma'ina Ọlọ́run ti yọ́nú sí gbogbo wọn ṣe ń gbọ́rọ̀ kọ́rọ̀ Ọlọ́run yọ́nú sí wọn ó wá mọ̀ pé istithnawu ẹni tó bá pààyàn yẹn ti wà ń bẹ̀. Ó gbọ́ ni ó ní man qatala nafsan man qatala mu'minan ẹni yóò nínú yíò tó bá mọ̀ọ́mọ̀ pa mùmínì kan ó sì mọ̀ọ́mọ̀ fajaza'uhu jahannam ìyà tí ó jẹ náà ni pé yóò wọ́nà jahannama. Ọlọ́run ò ṣe ìsìnáwó àṣàhábí kò ṣe ìsìnáwó àtàbàáyín kódà kò ṣe ìsìnáwó ẹni tí ń já Ànábì Ọlọ́run kò nú ẹ̀ kódà bá Ànábì Ọlọ́run bá pààyàn tó mọ̀ọ́mọ̀ pààyàn yóò wọ́nà Ọlọ́run. Torí ẹnìkan Ọlọ́run ò dá iná nítorí ẹnìkankan bí è ṣe pé nítorí èèyàn àtàlìjànú kò sì sẹ́ni tí ò lè wọ́ àfọlọ́hun nìkan àtẹni ó bá yọ́nú sí. Tó bẹ́ pàwọn Ànábì Ọlọ́run ò lè jìyà ni kò yẹ kẹjà gbé Ànábì Yúnúsù mi rahimahullah kò yẹ kẹjà ó gbé Yúnúsù mi kí lẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣe. fàzáàbà mughadiban ó kàn kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n rán sí torí pé wọ́n hùwà tó bínú wọ́n sọ tí ó tẹ́ lọ́rùn sí. fàzọ́nà Allah naqdira alayhi òun dẹ̀ wò pé Ọlọ́run ò lè ṣe nǹkan kan fóun. fàlítàkọ́mà olè hud adẹ̀nikẹ́jẹ́ ó gbé mi Ànábì Ọlọ́run lórí ẹ̀ṣẹ̀ tó yẹ pé lọ́dọ̀ ti wá ní a lè rò wípé tọ́ ànírú ẹ̀ tó pọ̀ ààrẹ lómi ṣọ́lọ́run rẹ̀ lómi tó lè rán ni. Ó ń fẹ́ ká mọ̀ pé kò sí Ànábì kan nínú àwọn Ànábì Ọlọ́run tó kọjá àyà níwájú òun ká má wàá sọ àwọn tí wọ́n tẹ̀lé wọn ká má sọ àwọn tí wọ́n tẹ̀lé wọn. Àwọn sàhábà kan wọ́n pààyàn lọ àyà Kùránì dẹ̀ ń sọ kalẹ̀ lójú ẹ̀mí wọn wípé man qatala mu'minan muta'ammidan ẹni yóò tó bá máa pa mùmínì kan fajaza'uhu jahannama iná jahannama ni ó wọ̀. Nínú àwọn wọ̀nyí wọ́n pa nínú fámílì Ànábì Muhammad
sallallahu alayhi wa sallam. Arínú àwọn wọ̀nyí tí wọ́n pa ọmọ Ànábì Muhammad. Arínú àwọn ọmọ wọn táwọn náà jẹ́ tábàín tí wọ́n pa àwọn ọmọ Ànábì Muhammad. Wọ́n ń para wọn bẹ́ẹ̀. Àwa níbi wọ́n ti ń para wọn ní radiyallahu anhu wa naskutu an harbi as-sahaba falladhi jara baynahum kana ijtihadan mujarrada. Bí agbọ́dọ̀ máa mẹ́nu kó ká máa dákẹ́ kó bí àwọn ẹja ogun tó ṣẹlẹ̀ láàrin àwọn sahaba al-kirami. Torí pé jihadu ni mujarrada ni jihadu ni láàrin ara wọn. Wàkọ́dí sọ ẹ máa gbọ́ wọ́n ní wàkọ́dí sọ àfilẹ̀ àkìbárì torí pé ọ̀rọ̀ tó ti lálàáfíà ni nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ti gbà wá. Anna qitalahum anna qatilahum pé ẹni tí wọ́n bá panú wọn wa qatilahum àtẹni ó pa wọ́n. Tí ogun ọjọ́ ń lọ ní àlìjẹ́nà ní tá ń sọ bẹ́ẹ̀ áyà wo ló sọ bẹ́ẹ̀ àdísù ànábì wo ló sọ bẹ́ẹ̀ pé al-qatilu wal-maqtulu yadkhulul janna. Ó gbọ́n tán mọ́mọ̀ sọ́nà àdísù kan ní tó sì lálàáfíà. Ó ní idha tawajjaha al-muslimani inna lillahi wa inna àwọn èèyàn ti fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ. Ànábì Muhammad fil hadithi as-sahih ó ní idha tawajjaha al-muslimani bi sayfihima táwọn mùsùlùmí méjì tí wọ́n bá kọjú ìjà síra wọn wọ́n á yọ̀dà síra wọn. Ó ní faqilahuma min ahli an-nar. Ó láwọn méjèèjì ọmọ náà ni wọ́n. Ẹnìkan àwọn sọ fún wa pé qad sahha fil akhbari anna qatilahum faqad sahha fil akhbari anna qatilahum wa qatilahum kana fi jannatil khuldi khalida. Pé wọ́n máa wà ní rárá o. Ànábì ní idha tawajaha al-muslimani tí mùsùlùmí méjì bá kọjú dà síra wọn kilahuma min ahli an-nar ìkan wá pàkan àwọn méjèèjì ní òjò wọná. Qila ya Rasulallah wọ́n wá ní ìró òjíṣẹ́ Ọlọ́run fa hadha al-qatil àti ẹ̀gbọ́tẹni tó pààyàn yìí gbóhùn wọná mùsùlùmí ni oní wí o àbáwọn sahaba al-kirami tí wọ́n para wọn ni wọ́n yìí ṣe mùsùlùmí. Inna lillahi wa inna ilayhi raji'un. Wọ́n ní fa hadha al-qatil agbọ́tẹni tó pààyàn pé yóò wọná fama balul maqtul kí ló tó wá kan ẹni tí wọ́n pa. Sallallahu alayhi wa sallam ajabahu ngbà Ànábì máa fún wọn lésì ó ní innahu arada qatla sahibi in tóun náà nílẹ̀ mi ni kóun náà fẹ́ pa ẹni kejì òun tó jẹ́ mùsùlùmí ọmọ ìyá òun. Àwa máa tanra wa pé àwọn sọ̀hábà tí wọ́n kú ní naskutu an harbi sọ̀hábà agbọ́dọ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ wọn ni. Jara bainahum gbogbo tí bá ṣẹlẹ̀ mẹ́ kana ijtihada mujarrada ìgbìyànjú lásán ni. Qad sahha fil akhbar anna qatilahum pé ó ti wá nínú ìròyìn pé ẹni tí wọ́n pa nù wọn wa qatilahum àtàwọn tó pààyàn nù wọn fi jannatil khuldi khalida pé wọ́n lọ ṣe gbére ní àlìjẹ́nà ni. Wọ́n á fi kún pé wà á dẹ̀rín i'tiqadu Shafi'i imamina pé ní tí Shafi'i gbàgbọ́nu àti Maliki àti Nu'manu àti Ahmadu ìgbàgbọ́ ṣebí gbàgbọ́ tí wọ́n ni ṣé gbàgbọ́ t'Ànábì Muhammad ni. Ìrònú wọn ló yàtọ̀ sí t'Ànábì. Idha tawajaha al-muslimani bi sayfihima faqilahuma min ahli an-nar. Qila ya Rasulallah fa hadha al-qatil fama balu al-maqtul qala innahu arada qatla sahibihi aw arada an yaqtula sahibahu innahu arada an yaqtula sahibahu pé innahu arada qatla sahibihi òun náà fẹ́ pa ẹnìkejì rẹ̀ ni. Àwa máa tanra wa àwa máa sàhábà ni a fẹ́ sọ wọ́n dóṣà a fẹ́ sọ wọ́n di tí ò ṣe fọwọ́ kàn. Àwa lẹ́nu yẹn bú wọn èyí tá Ànábì sọ yìí àwọn sàhábà yìí àwọn tí wọ́n máa pààyàn ń bẹ́nu wọn lẹ́yìn ikú Ànábì Muhammad tí wọ́n sì para wọn lórí afẹ́jọ̀gá lọ́gá tá Ànábì Muhammad kí wọ́n nílò pèsè tààrùsúnà ala al-imara. ń gbọ́ bá yàwó ẹ máa ṣojú kòkòrò pé ẹ fẹ́ bọ́ sípò wa satandamun yawm al-qiyamah ẹ sì kábàámọ̀ lálẹ́ kìyàmà lórí pé ẹ sáré oyè. Àwọn sàhábà náà nínú wọn sáré oyè wọ́n dẹ̀ para wọn nítorí ipò tó sì wà nínú ẹ̀jẹ̀ wa dònídọ̀lá tó sì jóhun náà ló bí ọ̀rọ̀ Ṣíà àti súnnà yìí. Ẹni Ànábì sọ kalẹ̀ yóò bọ́ sórí khilafa àwọn kan ní rárá nítorí dínà agenda tó wà lẹ́mìí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀
wọ́n padà wá gbẹ̀san lára ànábì, wọ́n mú gbogbo inú ilé ẹ̀, wọ́n jẹ́rún tí ó kùnrin ànábì kan tán wá ń dáṣọ lánàá lọ. Gbogbo ń tá ànábì sọ́lẹ̀ wọ́n sì yí padà. Tàbá wá ń sọ àmà bò wọ́n ní àṣíyàn alẹ́ni tí ń wí torí bọ́rọ̀ yẹn jò tọ́ ó fẹ́fọ́ ṣíyà. Níjọ́ tàbá wá sọ èyí tó fẹ́fọ́ súnnà kílẹ̀tẹ̀ pé wá ní súnnà ńgbà náà. Kọ́lọ̀n kó síjú wà níwò wa. Àdísù yẹn ní fàídà qaluha. Kẹ́lẹ̀ mọ̀ pé kò sí ẹnìkan tó special níwájú Ọlọ́run nínú àwọn sàhábà al-kiram illa man ittaqa, àfẹni tó bá níbẹ̀rù Ọlọ́run nínú wọn. Torí gbọ́ Ọlọ́run ọba gan sọ̀rọ̀ bẹ́ẹ̀ bó ti gbé nǹkan ẹ̀wánú ògbọ́ ni ó ní qad aflaha al-mu'minuna alladhina hum fi salatihim khashi'un walladhina hum fi dhakati muridun walladhina hum anil lagwi muridun. Ṣe báwọn náà ní ń bá sọ̀rọ̀ illa ala azwajihim tó ráwọn kan náà fọ́ọ̀lù síbi ilá yẹn nú wọn. Àwọn ẹni yìí ṣe màláíkà táàfi sọ pé la ya'kulun wa la yashrabun la yanamun wa la yunakihun wa la ya'thamun. Ẹlẹ́ṣẹ̀ ni gbogbo ẹni Ọlọ́run bá dá ti jẹ́dẹ̀ èèyàn. Àwọn àmọ́ torí nǹkan tí ò nítumọ̀ àmọ́ dagboru. Gbogbo sàhábà tó pa sàhábà kejì ẹ̀ tó mọ̀ọ́mọ̀ páyọ̀ wọ̀ná. Al-Qur'ani ló sọ bẹ́ẹ̀ pé man kana mu'minan muta'ammidan fajaza'uhu jahannam. Ẹni yóò tó bá mọ̀ọ́mọ̀ pa mùmínì ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ náà ni pé yóò wọ̀ná jahannama. Yóò sì máa ṣe gbére mẹ́ni. Ọlọ́run tó wá sọ débi pé tó bá wá já sí pé kò mọ̀ọ́mọ̀ pa ó ṣe mistake tún wo àwọn punishment tọ́lọ́run gbé kalẹ̀ tó jẹ́ ti ilé ayé tá ń pè ní kàfàrà. Yóò sọ díyà, yóò ṣe ìtíkù. Tí ò bá lágbára ilé yóò gba àwẹ̀ èèyàn 100 tí ò ní dí kan tí mutataliyat. Tí ò bá lè ṣe yìí ni yóò ṣe léyìí tí ò sí kan tó rọrùn bẹ́ẹ̀. Àwa mú ọ̀rọ̀ ọkú aṣọ di yẹpẹrẹ. Ìyẹn náà lọ̀pọ̀ àwọn àfáà jogun tí wọ́n ní tá bá gbẹ̀mí rẹ̀ á fi ọgbòkun wájú Ọlọ́run. Inú iná lásán ló ti gbòkun, ó lè gbòkun lọ́dọ̀ Ọlọ́run. Ànábì wá ní fàídà qaluha tí wọ́n bá ti wá ń sọ la ilaha illallah wa sallu salatana tó ń kírun táǹkì wastaqbalu qiblatana tí wọ́n ń kọjú sí kíbùlà wa dhabahu dhabihatana táwọn náà ń pa ẹran bá ti ń pa fọ́dún. Qad hurrimat alayna dima'uhum, ẹ̀jẹ̀ wọn ti di èèwọ̀ fún wa. Ṣé ẹ̀jẹ̀ àwọn sàhábà ní kò dé èèwọ̀ fúnra wọn? Wa amwaluhum, àtowó wọn illa bihaqqiha, àyàfẹ́ yìí tó bá lẹ́tọ̀ọ́ nínú owó rẹ̀ bóyá ó san zàká tàbí òun náà pààyàn tí wọ́n sì pa padà. Àwọn tí wọ́n pààyàn jọ ẹ̀ náà tí wọ́n jẹ́ àwọn sàhábà yẹn torí pé wọ́n jẹ́ authority, kò sẹ́ni tó lè pa wọ́n ráyé wọn lò. Ọlọ́run níbẹ̀ èèyàn bá ti rí bá wí o wa hisabuhum ala Allah, ìṣirò iṣẹ́ wọn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ yìí bàbá ò má di ìṣù ilé ìwà tòkè ẹni wọ́n mú wa lọ́mọ aláìníran aláìlẹ́kọ̀ọ́ ní bàbá ọ̀ta lólóbẹ́ àìmọ̀kan bàbá òun lónìí torí pé àwọn ṣíyàn tó já sí pé kèfèrí ni wọ́n bàbá òun sọ̀rọ̀ Iran ó ń sọ̀rọ̀ Iraki. Àdísù yẹn nìyẹn. Ẹni kí gbogbo àwọn àfáà tí wọ́n wà láyé bọ́ọ̀ta tí wọ́n lè sọ pé àdísù yìí a lè yọ mùsùlùmí kan kú ń bẹ̀. Ọ̀rọ̀ kan ni mo sọ yẹn. Takfiru ahlil kibla amrun mardudun. Ìmọ̀ pé gbogbo ẹni tí ń bá ń kọjú sí kíbla kírun ní kèfèrí amrun mardudun. Ọ̀rọ̀ táwọn àfáà dànù ni. Ọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ máa ti ẹnu onílàákàyè jáde àbẹ́nìkan tó rí ẹ pé ní takfiru ahlil kibla amrun mardudun ala sahibi. Bẹ́nìkan bá sọrú ẹ̀ tó pé ẹnìkan tí ń kọjú sí kíbla ní káfìrí á dálú ẹniyẹn láyà. Wa marfudun kitaban wa sunna. Ọ̀rọ̀ tí ò tiẹ̀ lẹ́tuntun nínú al-Qur'an nínú sunna ni Qur'ani Ọlọ́run ò fẹ́ gbọ́ kódà Ànábì náà ò tiẹ̀ fẹ́ gbọ́ sétí. Wá jájọ lọ sínú al-Qur'an kó wá lọ wo kí ló ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà síra wọn látara kódà mo fẹ́ sọ kíní kan lẹ́ni tí ó mọ jẹ́ àsọjù mo sì fẹ́ kán gé bẹ́ẹ̀ kí n padà wá mú ẹ̀rí wá. Kódà béèyàn bá jẹ́ kèfèrí kò kírun kò gbààwẹ̀ kò ṣe nǹkan kan bí ó jẹ́ Nasara àbí nǹkan mi níjọ́ wá fẹ́ kú
ó wá ní la ilaha illallah ó ti dòkú mùsùlùmí ó wá kú bẹ́ẹ̀ kìí sòkú kèfèrí mọ́ lam yusalli wa lam yasum kò kírun kò gba àwẹ̀ o àmọ́ ń jẹ́ ẹ̀mí fẹ́ tán lára kèfèrí yẹn ó wá ní ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ló bá kú bẹ́ẹ̀ kò kírun ẹ̀tọ́ mùsùlùmí ni kó kírun sí òkú ní lára ìbájókù babaláwo ìbájókù nàṣárá ìbájókù yahudi òun ní kò rírun kí o àmọ́ níjọ́ ẹ̀mí fẹ́ tán lára ẹ̀ ó wá sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah tàbí kó sọ pé la ilaha illallah ó wá kú bẹ́ẹ̀ ó ti dòkú mùsùlùmí automatically ni àbó ògbóró ànábì ni man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna ẹni yóò tó bá jásí pé ọ̀rọ̀ tó jáde kẹ́yìn lẹ́nu ẹ̀ la ilaha illallah ni ẹ̀yin ní kẹ́ jẹ́rìí gá ọmọ aljanna ilé automatic ticket ni ẹ máa rọ́ lọ bẹ̀ láti lọ kírun sí lára ni mo ń wá àwọn tí ó gé bẹ́ẹ̀ kan wá bá ń gbé jáde kí n wá mú ẹ̀rí irú ẹ̀ wá tó ṣẹlẹ̀ lójú ayé ànábì Muhammad láwọn tí wọ́n yẹ ṣe mùsùlùmí tí yẹ pé ń jọ́ tẹ̀mí fẹ́ tán lára wọn wọ́n dẹ̀ ṣe la ilaha illallah tánàbì ní káwọn sàhábà lọ sí wọn tí wọ́n yẹ sì ṣe mùsùlùmí kí ló dé tá a mú Islam tá a gbé kúrò níbolúwa ti gbé nǹkan rẹ̀ tá a dẹ̀ ń dayé rú tá a ń bayé jẹ́ tí Islam yẹn ò lè mú àwọn èèyàn ṣe nínú ilé wa àwọn tí ilé wọ́n máa sunkún àwọn tàdúgbò wọ́n máa sunkún wọ́n máa wò pé olórí ibú ọmọ tún dé o ọlọ́run ló mọ̀ tó ti rírú kéwú tiẹ̀ lọ́dọ̀ ìyá kò ní jọ́mọ̀ dùnú lọ́jọ́ bàbá kò ní jọ́mọ̀ dùnú mo mọ̀ pé wọ́n ń yọ mí wò nísìn in tí wọ́n fẹ́ mú mo fẹ́ kẹ́ mú èyí tí mo jù ú lẹ̀ yẹn ẹni kò rí bẹ́ẹ̀ pé kèfèrí léèyàn kódà kó jẹ́ babaláwo níjọ́ wá fẹ́ kú ó wá ṣe la ilaha illallah ọlọ́run dẹ̀ gbẹ̀mí lẹ́nu ẹ̀ ta ń fi la ilaha illallah ò sí lẹ́nu kódà kó jábọ̀ gíbọ̀ pẹ̀ níjọ́ wá fẹ́ kú ó wá ní la ilaha illallah ó ti dòkú wa kìí ṣe tí wọ́n mọ́ àmọ́ tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ ní ìsìn àmàni bọ́lọ́ tí la ilaha illallah fò dá wínú á pinná fún ni nígbà wá tá tiẹ̀ ń kírun tá ṣe ń pinná fúnra wa náà wá máa gbọ́ ìmọ̀ pé àwọn tí wọ́n ń kọjú sí kíbílà ní káfìrí amúrú mardudun ala sahibi ọ̀rọ̀ kan tó yẹ pé bẹ́ẹ̀ èèyàn bá sọrú ẹ̀ a máa dánù òun pé rárá o mẹ́ tó ń wí wa marfudun kitaban wa sunna ọ̀rọ̀ tí ò lọ nínú al-Qur'an ọlọ́run ò gbà ànábì ò faramọ́ wá jájọ lọ nínú al-Qur'an tá a bá lọ sínú Suratun Nisa Quran 4 aya 94 ọlọ́ni ya ayyuhal ladhina amanu mo pè ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo nínú ọlọ́run idha darabtum fil ardi aw idha darabtum fi sabilillah nígbà tẹ́ ẹ bá jáde tó tí wọ́n kọjú ogun sí yín tẹ́yìn náà wà lójú ogun ẹ máa gbá ní màmá o ẹ máa gbọ́ tọ́lọ́run fi kọ́ o pé idha darabtum fil ardi nígbà tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ wà lójú ogun tó gún dé tẹ́yìn náà lọ pàdé àwọn tí wọ́n fẹ́ wá ṣígun mẹ́yìn fatabayyanu ẹ máa ṣèwádìí o kẹ́ tó kíyàn kan mọ́lẹ̀ kẹ́ tó lẹ́fẹ́ gbẹ̀mí rẹ̀ o fatabayyanu ẹ máa ṣèwádìí o máa gbọ́ o wala taqulu ẹ gbọ́dọ̀ sọ fẹ́ni tẹ́ ẹ bá pàdé lójú ogun tẹ́ ń lérò pé kèfèrí ni alqa ilaykumus salama ó wá sọ pé salamu alaykum wala taqulu lasta mu'minan gbọ́dọ̀ sọ ń gbé rárá ṣe múmìnì kèfèrí ni ọ́ ṣe wọ́n pẹ́ ẹ̀dẹ́nu ọkàn rẹ̀ olóní fatabayyanu ṣe ní kẹ́ ṣe wádìí ó wala taqulu liman alqa ilaykumus salama kódà lójú ogun wọ́n wá kógun báyìí ni o ẹ wá pàdé wọn lógun láwọn tí wọ́n fẹ́ pa yín wọ́n wá ní salamu alaykum olóní fatabayyanu ẹ kọ́kọ́ ṣe wádìí wọn ẹ má ní la ilaha illallah wo ni wọ́n wí salamu alaykum wo ni wọ́n sọ àbó tí ẹ̀wí gbólóhùn kan nínú gbólóhùn tí ń jẹ́ ti Islam bóyá subhanallahi ló wí bóyá la ilaha illallah ló wí bóyá hasbunallahu wa ni'mal ẹ gbọ́dọ̀ kọ́kọ́ dúró ná tabayyanu ẹ wá ṣèwádìí wọn la taqulu liman alqa ilaykumus salama ẹ gbọ́dọ̀ sọ fẹ́ni tó sọ̀rọ̀ àlàáfíà sí ọ̀rọ̀ ọnú ẹ̀sìn yín
ó wá wí jáde lẹ́nu lasta mu'minan kẹwàá ní òun ṣe mùmíní ò nígbàgbọ́ nínú Ọlọ́run. Ọlọ́run ní tó lè mú yín ṣe bẹ́ẹ̀ ni pé tabutaguna aradal hayati dunya, ọrọ̀ ayé lẹ̀ ń lé kìí ṣe tọ́lọ́run lẹ̀ ń ṣe. Ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n ń bú Mudirul Markaz yẹn, ó padà gbọ́ yé nínú ọ̀rọ̀ àyà yìí pẹ̀ láti sì ti ń bá mú wá pé tabutaguna aradal hayati dunya, ìntàn fẹ́ rí nínú ayé lọ́dọ̀ Lárúbáwá ló jẹ wọ́n lógún ju tí wọ́n rí lọ́dọ̀ Ọlọ́run lọ. Àyà yẹn nìyẹn. Wá jẹ́ ká wá lọ sínú àdísù Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó mú ń sọ fún yín pé bá Ànábì bá ń sọ̀rọ̀ táyà Kùránì bá wá máa rọ́rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ó mẹ́ níbàámu ọ̀rọ̀ Ànábì kì í tako al-Qur'an. Ọ̀rọ̀ rẹ̀ tó bá ń tako Kùránì ti mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ kọ́ wọ́n rún mẹ́ni. Ibn Abbas radiyallahu ta'ala anhu qala, Ibn Abbas ọlọ́mbà wa yóò ní sọ́wọ́n méjèèjì ó ní lahiqal muslimuna rajulan fi ghanima tillah faqal assalamu alaikum faqataluhu wa akhadhu ghanimatahu. Subhanallah. Kẹ́lẹ̀ mọ̀ pé kò síbi tálájà àgbúlà ò sí, kò síbi extremism ò sí. Àwọn olùkọjá là ń bẹ láyé Ànábì, kódà wọ́n wà pẹ̀lú Ànábì, ìwà tí wọ́n ń wù nínú ran wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ò fi wọ́n lẹ̀. Ṣèbárí náà sọ̀hábà tó jẹ́ àgbà sọ̀hábà tánàbí ń sọ fún pé irú ìwà wo ló ń wù yìí? Bí samuruhul jahiliya, ìwà burúkú ìwà jahiliya ló sì wà lára yìí. Ṣèbárí nú wọn tánàbí máa ń sọrú ẹ̀ fún nígbà míì láwọn tí wọ́n jẹ́ àgbà sọ̀hábà tó bá wù àmì pé ìwà tó wù ìwà burúkú ni, ìwà ìmọ̀kánṣi ni, ìwà tẹ́ ń wù nígbà tẹ́ tí ma gbà Islam kẹgbà fọ́lọ́run náà túlẹ̀ wù yìí. Ibn Abbas ní lahiqal muslimuna rajulan fi ghanimatillah. Àwọn mùsùlùmí kan wọ́n pàdé arákùnrin kan lójú ogun, lójú ayé Ànábì Muhammad náà ni. Fi ghanimatillah yìí wá kó àwọn nǹkan ọrọ̀ kan dání tó já sí pé òun ló ní nǹkan rẹ̀ nínú nǹkan ọrọ̀ ogun. Ngbọ̀ wá pàdé àwọn mùsùlùmí lọ́nà ẹ máa gbọ́ faqala assalamu alaikum, ó wá sálámà sí wọn pé assalamu alaikum. Faqataluhu, wọ́n sì pa nítorí nǹkan ọrọ̀ ogun tí wọ́n rí lọ́wọ́ ẹ̀. Wọ́n fẹ́ mọ̀ bóyá mùsùlùmí ni. Kẹ́ lè mọ̀ pé irú wọn náà ń bẹ lára Ànábì, a sì gbọ́dọ̀ mọ̀ irú wọn náà lónìí. Wọ́n fẹ́ mọ̀ pé onígbàgbọ́ nínú Ọlọ́run, wọ́n fẹ́ mọ̀ pé Al-Qur'ani ń bẹ lára rẹ̀, wọ́n fẹ́ mọ̀ pé la ilaha illallah ń bẹ lọ́kàn rẹ̀, wọ́n fẹ́ mọ̀ pé wọ́n náà ń kírun abúngbàwẹ̀, wọ́n fẹ́ mọ̀ bó ti jẹ́. Àló èyí sáàsí mẹ́mbà wọn. Ibn Abbas ní lahiqal muslimuna rajulan fi ghanimatin lahu. Àwọn mùsùlùmí kan wọ́n pàdé arákùnrin kan lọ́nà fi ghanimatin lahu lórí nǹkan ọrọ̀ ogun tó já sí pé òun ló ní nǹkan ẹ̀ ń wá ń kó lọ. Wọ́n wá pàdé lọ́nà. Faqala assalamu alaikum, nìyẹn bá sálámà sí wọn. Tòun ti bó ti sálámà yẹn náà, wọ́n dáhùn sálámà rẹ̀. Faqataluhu, wọ́n sì pa. Wa akhadhu ghanimatahu, wọ́n sì gbá gbogbo nǹkan tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tí ń jẹ́ nǹkan ọrọ̀ nì. Ìyíhun ló bí ááyà yìí tó fi sọ kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé kí ni ìṣòro yín? Idha darabtum fil ardi, tẹ́ bá jáde, tẹ́ wà lójú ogun, fatabayyanu, ẹ máa ṣe wádìí àwọn èèyàn. La taqulu liman alqa ilaykumus salama, ẹ má sọ fẹ́ ni ó sálámà sí wípé lasta mu'mina, pé ó yẹ ṣarawa, ẹ ṣe múmìní. Àdísù ta mú wáyìí, ó wà nù Sahihu Sunanil Kubra. Ó wà nù Sahih tó jẹ́ di Sunanil Kubra. Tá bá lọ ka volume 5, a bá nù page 182. Bákan náà, àdísù yìí lálàáfíà tí ń bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ tá bá lọ ka Sunanil Kubra tí a fáwà An-Nasa'i, a bá dìsì mẹ́ nínú volume 5. Bẹ́ẹ̀ ló wà nù Sahihu nù ní àdísù tá kàí.
bí àwọn sàhábà kan dánrú ẹ̀ wò àyà yẹn dẹ̀ sọ̀kalẹ̀ fún wọn. bákan náà tá bá ka Jami'ul Bayan àbá ń bẹ̀, tá bá ka Asbabun Nusul li ayat àbá ń bẹ̀, ó wà ní Al-Jami'ul Ahkamil Qur'an, ó wà ní Tafsir Qur'an, ó wà ní Ad-Durrul Mansur, ó wà ní Fathul Qadir. Naam, bí yóò ṣe jẹ́nu nínú àdísù mi lẹ́nu ọmọ Abbas kan náà, tàdísù yẹn náà tó ń sọ fún wa pé ó ní marra rajulun min Sulaym ala nafarin min ashabi Rasulillah. ṣé mọ̀ pé tàkọ́kọ́ Ibn Abbas nígbà tí ó mú wá ó ní laqiyal muslimun, lahiqal muslimuna rajulan, ó láwọn mùsùlùmí kan. ẹlòmí lè sọ pé ṣé ó wá sọ pé àwọn sàhábà ni, níbi ní ṣe wá ní marra rajulun min Sulaymin ala nafarin min ashabi Rasulillah. arákùnrin kan kọjá, arákùnrin nínú àwọn ará Sulaymi ni, min Sulaymin, lára àwọn Bani Sulaym ni wọ́n, ala nafarin ó wá kọjá lára àwọn gúrùpù kan min ashabi Rasulillah, nínú àwọn ọmọlẹ́yìn Ànábì tí ń jẹ́ sàhábà sallallahu alayhi wa sallam. fasallama alayhim, ló bá sálámà sí wọn. faqalu, ni wọ́n bá dá lóhùn wípé láwọn kan bá ní ma sallama alaykum illa liyata'awwadh minkum, illa liyata'awwadh minkum, pé kò sí tó torí ẹ̀ ń sálámà sí yín o, kọjá kó lè gbá rẹ̀ ẹlẹ̀ lọ́wọ́ yín ni o. faqamu ilayhi faqataluhu, wọ́n bá dìde sí, wọ́n sì pa. wa akhadhu ghanimahu, wọ́n sì bá gbogbo nǹkan ọ̀rọ̀ tí ń bẹ lọ́wọ́ ẹ̀. wọ́n á gbà tán, wa ataw bi ya Rasulallah, wọ́n wá kó lọ sọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam. áyà yìí wá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ pé ya ayyuhal ladhina amanu, ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nú Ọlọ́run, idha darabtum fi sabilillah, tẹ́ bá ń lọ lójú ogun, fatabayyanu, ẹ máa ṣèwádìí àwọn èèyàn. la taqulu liman alqa ilaykumus salama lasta mu'mina, ẹ má sọ fẹ́ni tó bá sálámà sí kẹwàá ní kìí ṣe múmìnì. Súratun Nisa ìkan yẹn náà, àyà 20, tó bá wo àyà bóyá àyà tí mo sọ ní àyà Kùránì kan yẹn náà tún ni. so Asbabun Nusul hayat lọ́wọ́ ọ̀rọ̀ yìí mẹ́. lẹ́nu ọmọ Abbas bákan náà ó ní idha darabtum fi sabilillah fatabayyanu, ó ní kí ni túmọ̀ rẹ̀ nígbà tó ń wá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ lórí pé idha darabtum fi sabilillahi fatabayyanu. qal, ẹ̀gbọ́n tó sọ ni, ó ní harramallahu ala al-mu'minina an yaqulu liman yashhad an la ilaha illallah lasta mu'minan. ó ní tọ́lọ́run fẹ́ sọ fún wa ń bẹ̀yẹn ni pé harramallahu, Ọlọ́run ṣe léèwọ̀ ala al-mu'minin, fáwọn tí wọ́n bá jẹ́ ni Ọlọ́run, fáwọn tí wọ́n bá ṣe kíni, fáwọn tí wọ́n jẹ́ ni Ọlọ́run, an yaqula, láti máa sọ, liman yashhad an la ilaha illallah, fẹ́ni tó náà ń sọ pé la ilaha illallah, la ilaha illallah lasta mu'minan, kó wá máa ní wèé ṣe múmìní, kó máa kàfárẹ̀. Ọlọ́run ṣe léèwọ̀ fáwọn mùmìní, kama harrama alayhimul maytata, gẹ́gẹ́ bó ṣe jẹ́ jíjẹ òkú mbeke léèwọ̀ fún wọn. torí pé kí ni fahuwa aminun ala malihi, irú ẹni tí ń bá ń ṣe la ilaha illallah yẹn ó ti di ẹni ìfọ̀kànbalẹ̀ lórí nǹkan ẹ̀ ní ẹ̀, lórí owó ẹ̀, wẹ̀dẹ́mì, ó ti di ẹni ìfọ̀kànbalẹ̀ níbi ẹ̀mí ẹ̀. fala taruddu alayhi qawlahu, la ilaha illallah tí ń sọ ni ẹ má dá padà sí lẹ́nu pé ó ṣe àlò la ilaha illallah. ẹni tó nígbàgbọ́nu la ilaha illallah, ìwọ wá ń dànù mọ́ lọ́wọ́. ó yìí sọmọ lẹ́yìn ànábì, ó lè jọmọ lẹ́yìn ànábì àyàfi kó jọmọ lẹ́yìn ṣaitan. ó gbọ́n tí Ibn Abbas sọ ni, ó ní harramallahu ala al-mu'minin an yaqulu liman yashhadu an la ilaha illallah lasta mu'minan. èèwọ̀ ní fún mímì nìkan, fáwọn mùmìnì tó tẹ̀lé, kọ́ wá máa sọ fẹ́ni tóun náà nígbàgbọ́nu la ilaha illallah, kọ́ máa sọ pé lasta mu'minan, pé kèfèrí ni ọ́, èé ṣe múmìnì,
ó ń bídà ni ọ́, ó ń kíní kan ni ọ́, tó o sì mọ̀ pé tó ń gbà lérò pẹ̀lú mubtadi ìyẹn ni pé káfìrí ni. ó ní fahuwa aminu min malihi, torí ẹnìyẹn ẹni tó jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ala malihi lórí owó tó ní, wa damihi àtẹ̀jẹ́ rẹ̀ nǹkan kan gbọ́dọ̀ ṣe. fala taruddu alayhi qawla, ẹ gbọ́dọ̀ dá ọ̀rọ̀ ìgbàgbọ́ yẹn padà sí lẹ́nu kẹni rárá kó jẹ́ kò sí tó jọ bẹ́ẹ̀. eléyìí náà ń bẹnu Jami'ul Bayan, ó wà ní volume 5 page 305. bákan náà tá a bá lọ ka Ad-Durrul Mansur tó jẹ́ ti al-Imam As-Sayuti, ó wà ní volume 2 tá a bá lọ ka ní page 201, ó wà mẹ́. àfáà wa kẹnu àwọn àfáà àgbà tí wọ́n ń pè ní Sheikh Muhammadu Shah Al-Kashmiri, àfáà náà wá dá sọ̀rọ̀ yìí ṣọ̀pá àti mọ́rọ̀ ànẹ́bì Ọlọ́run wá àti mọ́rọ̀ ànẹ́bì wá. àfáà náà wá fi kún, tó bá ti wá rá àfáà kan tọ́rọ̀ rẹ̀ bá yàtọ̀ sí tọ́lọ́run wí tá ànẹ́bì ń wí, àfáà ṣe ìtọ́nù ni, ìbá jẹ́ àfáà sàlàfíyà, ìbá jẹ́ àfáà sùfíyà, ó ti mọ̀ pé alimun shaytaniyun tọ́rọ̀ rẹ̀ bá yàtọ̀ sí tọ́lọ́run tá ànẹ́bì tá ń sọ yìí. torí pé man yushaqiqi ar-rasul من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. ẹniyẹn ìlànà ṣaitan ló wà, ó kàn fi Islam bójú ni. Sheikh Muhammad Shah Al-Kashmiri wá ní wa'lam anna asla hadhihi al-mas'ala mas'alatu adami takfiri ahli al-qibla. kí ni kókó ọ̀rọ̀ tá ń sọ yìí gan, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, òun náà ní kó lọ mọ̀ pé anna asla hadhihi al-mas'ala, in tó pinlẹ̀ ọ̀rọ̀ tá ń sọ yìí náà ní kí ni ó mas'alatu adami takfir, a gbọ́dọ̀ máa pe ẹnìkankan ní káfìrí tólúwa rẹ̀ bá ti jẹ́ àwọn ahlul qibla. ó ní ma'khuzatun mimma rawahu aw mimma rawa Abu Dawud. ọ̀rọ̀ yìí ń tá mú wá ní nínú tí àfáwà Abu Dawud gbà wá rahimahullah, kọlọ̀mbá wa kẹwọn. kí lọ́rọ̀ tí wọ́n gbà wá ní pé ẹnìkan kò gbọ́dọ̀ pé múmi nìkan ní káfìrí, ó gbọ́dọ̀ pé nìkan ní kèfèrí nínú ẹni tí ń ṣe Islamu. tó bá lọ ka ìwé wọn fil jihad nínú tírà wọn kitabul jihad, ana Anas hadith wa Anas ni tó ní qala Rasulullah sallallahu alayhi wa sallam, ma gbọ́ ó lójíṣẹ́ Ọlọ́run sọ wípé thalathun min aslil imani, àwọn nǹkan mẹ́ta kan bẹ nínú tó sọ ìpìlẹ̀ ìgbàgbọ́ mú ni. aslil imani, ìpìlẹ̀ ìgbàgbọ́ ni. alákọ̀ọ́kọ́ ni pé al-kaffu amman qala la ilaha illallah wa la tukaffiruhu bi dhanbin wa la tukhrijuhu min al-islam bi amalin. alákọ̀ọ́kọ́ ni pé al-kaffu amman qala la ilaha illallah, ìkóra ẹni níjànú lórí ẹni tí ń bá ń sọ pé la ilaha illallah, ha mẹ́nu ẹ̀dá nípa rẹ̀. thalathun min asli al-iman, àní nǹkan mẹ́ta yìí o nínú ìpìlẹ̀ tó so gbàgbọ́ mú ni. alákọ̀ọ́kọ́ al-kaffu amman qala la ilaha illallah, gbogbo ẹni tó bá yẹ kó ti ń sọ pé la ilaha illallah tó bá ti lè sọrú ẹ̀ kaffu lisanak, o gbọ́dọ̀ kó ẹnu ẹ̀dá ní báyìí, má wí nǹkan kan gbẹ̀. torí pé kí ni man lam yaqul khayran falyasmut. al-kaffu amman qala la ilaha illallah. ẹlẹ́ẹ̀kejì ni pé wala tukaffiruhu bi dhanbin, ó gbọ́dọ̀ pé ní kèfèrí nítorí ẹ̀ṣẹ̀ kan tó rí lọ́wọ́ rẹ̀, bóyá ó ń ṣe nǹkan kan, ó ń ṣe sí kan, la tukaffiruhu, má pè ní káfìrí. aláwọ̀kọ́ ni pé al-kaffu amman qala la ilaha illallah, bí èèyàn bá ti ń sọ pé la ilaha illallah al-kaffu anhu, ó gbọ́dọ̀ kó rẹ̀ ń janu nípa ẹ̀. ẹlẹ́ẹ̀kejì la tukaffiruhu, ó gbọ́dọ̀ pé ní kèfèrí bí dhanbin, bóyá nítorí pé ó ń dẹ́ṣẹ̀ kan, wala tukhrijuhu min al-islam bi amalin, ó sì gbọ́dọ̀ yọ kúrò ní islam, torí pé islam ní èé ṣe ti bàbá rẹ̀, kìí ṣe ti yá rẹ̀, kìí ṣe ti rán yín tó fi ló fẹ́ yọ kúrò ní fámílì yín.
ẹ̀yìn kó wà ní ẹ̀rìn àti yọ́kò nù mẹ́níàjú wa ayọ́kò nù mílà wa ṣé ti yín ni inú ẹgbẹ́ òkùnkùn aláwo ni wọ́n ti máa ń ṣe irú ẹ̀ wọ́n lè léèyàn wọ́n èyí léèyàn ní Islam àfi kó mẹ́nu ẹ̀dá ní pẹ́ la tukaffiruhu bi dhanbin ó gbọ́dọ̀ pé ní káfìrí nítorí ipò dẹ́ṣẹ̀ wala tukhrijuhu min al-Islam bi'amalin má sì yọ kúrò ní Islam nítorí ìwà kan tó bá wù. Hadith 778 làdísù yìí tó bá lọ sínú àdísù wọn nínú tírà àfáà tí mo dákọ̀ yìí Muhammad Shahil Kashmiri ìyẹn lọ bẹ́ẹ̀ tí yẹn ò bá wá tó fún ọ ládìsì wá jẹ́ àtún padà sọ́dọ̀ al-Imam al-Bukhari kí n tún má dìísù mí wá tó tún jọ tàkọ́kọ́ tí Mudirul Markaz mú wá tó torí ẹ̀ ń pè bàbá rẹ̀ láláìmọ̀ kan ó ní Anas látẹnu Anas nìyẹn náà ti wá ṣé o mọ̀ pé lẹ́yìn náà hadithu Anas náà ni ó ní man shahida an la ilaha illallah wastaqbala qiblatana wa salla salatana wa akala dhabihatana fa huwa al-muslim lahu ma lil-muslim wa alayhi ma ala al-muslim sallallahu alayhi wa sallam. Ó lánàbí ní man shahida an la ilaha illallah ẹni yóò tó bá ti lè jẹ́rìí pé la ilaha illallah wastaqbala qiblatana tóun náà dẹ̀ ti ń kọjú síbi tá a ti ń kírun wa salla salatana tó sì ń ṣe kíni tó sì ń bá wa kírun tóun náà ń kírun bíi tiwa wa akala dhabihatana ó sì ń pẹran léyà òun náà ń jẹ ó ní fa huwa al-muslim ẹni tí ń jẹ́ mùsùlùmí nìyẹn o ó gbààwẹ̀ kò gbààwẹ̀ kì í ṣe pírọ́blẹ̀mù ẹ̀ ó lọ ájì kò lọ ájì kìí ṣe problem ẹ lasta alayhim bi musaytir Ọlọ́run ò fẹ́ ṣọ́gbèsí ayé ó ní lahu ma lil muslimi gbogbo ẹ̀tọ́ tó yẹ ká ṣe fún mùsùlùmí ló tọ́ sóhun náà min al huquqi tó bá ṣàárẹ̀ aláti kí tínú rẹ̀ bá dùn agbọ́dọ̀ bá dunnú bó bá rí bànújẹ́ agbọ́dọ̀ bá kẹ́dùn káwa náà bànújẹ́ pẹ̀lú ẹ̀ ìyẹn ni pé lahu mali li muslimi gbogbo tó bá jẹ́ ti mùsùlùmí lòun náà ní ń bẹ̀ wa alayhi ma ala li muslimi gbogbo tó bá já sí pé orí mùsùlùmí la gbé nǹkan yẹn lé ó ti wà lórí òun náà tá bá ní kíní mùsùlùmí ó gbọ́dọ̀ ṣe é fún mùsùlùmí kan òun náà lẹ́tọ̀ọ́ ká máa ṣe é fún gẹ́gẹ́ bí mùsùlùmí tá bá sì ní kíní yóò àléhì agbé lóhun náà lórí pé ìwọ náà gbọ́dọ̀ ṣe fáwọn ọmọ ìyá rẹ̀ òun náà gbọ́dọ̀ wọ́n ṣe ó ti dẹni tó lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ wa táwa náà sì ní ìwọ̀ tá a fẹ́ pé fún gẹ́gẹ́ bí mùsùlùmí tá bá ṣàárẹ̀ kó wò wá tó bá ṣàárẹ̀ ká wò ó sọnù láwùjọ wa lónìí ẹni tó bá ti jó ní súfí èyí tó bá gba súnnà sódì tó ti ya wèrè pẹ̀lú ẹ̀ tí ó sì yá wọnú náà yóò lóhun olè lọ́kì torí pé ń súfí ni kódà ó lè ní tó bá kú òun ò ní ṣàdúà fún òun ò ní kírun sí lára ṣé wọ́n ní wá máa gbàdúà ni ìyẹn fi hàn pé ó lè má ṣàdúà lẹ́nu tiẹ̀ tó lè gbà níwájú Ọlọ́run ó lè má nídìí àdúà rẹ̀ mò ń sọ bẹ́ẹ̀ torí pé mi tá a bá ṣe wọnú àwọn àfa àwọn àhímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin kì í sí ìdí èso ń súfí nù wọn. Hadith eléyìí ń bẹnu Sahihul Bukhari hadith 800 ni wọ́n wá bí al-Imam al-Albani léèrè kí ló dẹ̀ fa tọ́lọ́ tánà náà bí fi ń tẹnumọ́ wastaqbala qiblatana jẹ́ kí mú wá fún ẹnu al-Qur'an ìkọjú sí kíbúlà yẹn ló dìtàmí wípé gbogbo ẹni tí ń bá ń kọjú sí kíbúlà o fa huwa mu'min ó rí inú al-Qur'an ní ìsìn jẹ́ kí mú àyà yẹn wá torí pé àyà yẹn gùn díẹ̀ níbi Ọlọ́run tí ń sọ wípé ma wallahum an qiblatihim allati kanu alayha wọ́n fúnra rẹ̀ ó rí ní ìsìn káàjọ wákà kó lè mẹ̀dí tọ́ba mi fi ń tẹpẹlẹ mọ́rọ̀ yìí
Suratul Baqarah aya 142 wájájọ sáré kájọ yẹ̀wò kó wá ọbẹ̀ kí lọ́lọ́wọ́ kí l'Ànábì ṣe ń tẹnumọ́ wastaqbala qiblatana gbogbo ẹni tó bá ti ń jẹ́ ahlul qibla èyàn ò gbọ́dọ̀ yájú sí ó sì gbọ́dọ̀ fi ṣeré ó ti kọjá ẹni tó gbọ́dọ̀ máa ṣe bákan sí ó gbọ́dọ̀ rí lọ́mọ ìyá rẹ̀ kó sì mọ̀ ní pàtàkì 149 náà ẹjá káà náà kájọ yí áyà ẹwò nínú Suratul Baqarah náà ló wà náà áyà yìí tàbáwá kàálá tó kí n bí ọlọ́tí ní sayaqulu sufaha'u minan nas àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kánú àwọn ènìyàn sayaqulunu wọ́n máa sọ wípé ma wallahum an qiblatihim allati kanu 'alayha kí ló ṣe wọ́n tí wọ́n fi kọjú síbi tí wọ́n máa kọjú sí tẹ́lẹ̀ kúl sọ fún wọn pé lillahi al-mashriq wal-maghrib ọlọ́run ló níbi tóòrùn tí máa yọ òun ló sì níbi tóòrùn tí máa wọ̀ yahdi man yasha'u ila siratin mustaqim àmóhun lẹni tí máa fẹ́ ni òun mẹ́nà síbi tààrà tó yẹ ká kọjú sí ibi tí mo wá fẹ́ lò mbẹ̀ náà ní pé ọlọ́run wá ń sọ ń sálẹ̀ ó ní kadhalika ja'alnakum ummatan wasatan litakunu shuhada 'ala an-nas ibi tí mo ṣàfihàn wa ma ja'alna al-qiblata allati kunta 'alayha àwọn ọlọ́run àdédé ṣe ibi a ní kó máa kọjú sí yíó láti mẹ́ kó máa kọjú síbẹ̀ illa lina'lama man yattabi'u ar-rasula bí i ṣe pé nítorí pé a fẹ́ mẹni tó ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run làwọn àfó onímọ̀ fi máa yẹra fún ahlul qibla níbi máa fẹnúgún ni Imamu Nawawi rahimahullah ni wọ́n fi sọ fún wọn pé inna ahlal haqqi la yukaffiru ahadan min ahlil qibla ó lè ráfò ń súnnà gidi kan tí è bá ṣe yí tó yí lórí kó wá máa pe ẹnìkan tó jẹ́ ahlul qibla kó máa pe ní káfìrí al-Imamu Nawawi ló sọ bẹ́ẹ̀ torí pé áyà yìí lọ́lọ́run fi ń sọ yí pé lè dán àlámà ń torí pé àwọn ọlọ́run fẹ́ fi rinlẹ̀ man yattabi'u ar-rasula tàlẹ́ni tí ń tẹ̀ lójíṣẹ́ ọlọ́run mimman yanqalibu ala aqibayhi sí ẹni tí ò ní gbà tiẹ̀ tí ó kẹ̀yìn sí pé rárá kí ní wí kódà ọlọ́run tó sọ ń sálẹ̀ ó ní wala in atayta alladhina utul kitaba bi kulli ayatin kódà tó bá wá gbogbo àmì tí ń bẹ láyé mírèkù ayé tó wá fáwọn Yahudi àti Nasara ma tabi'u qiblataka wọn níbẹ̀ kọjú síbi tó ń kọjú sí ni wa ma anta bitabi'in qiblatahum ìwọ náà sì gbọdọ̀ bá wọn kọjú síbẹ̀ torí pé kí ni wa ma ba'duhum bitabi'in qiblata ba'd kó àwọn èyí sì kọjú síbi tí wọ́n jọ ń kọjú sí yíò ló bí ọ̀rọ̀ kíblà torí pé ńgbà Ànábì kú ní Mákà lọ Mádínà ó dé Mádínà ìgbìyànjú ló fi wo pébò lòun máa kọjú sí ló bá ń kọjú síbi táwọn Nasara ń kọjú sí kọ́lọ̀n tó wá paláṣẹ pé rárá ibẹ̀ correct pé ma bayna ash-sharqi wal-gharbi qiblatun pé láàrin ibi òòrùn bá ti ń yọ síbi tó òòrùn ti ń wọ̀ òun náà níbi tí wọ́n máa ń kọjú sí kírun al-qiblatu laysat fi ash-sharq wala fi al-gharbi kò sí níbi tó òòrùn ti máa yọ kò dẹ̀ sí níbi tó òòrùn ti máa wọ̀ in between lè yóò wá sí ìyẹn ni pé between east and west the yowa kiblas between east in between east and in between west ló ti rí kibla l'Ànábì fi ń sọ fún wa wípé al-qiblatu ma bayna al-mashriqi wal-maghrib yẹn pé qadiru òdiwọ̀n kan láàrin tí ń bẹ láàrin ibi tó òun ti máa wọ̀ àti ibi tó òun ti máa yọ ní kíbùlà wa láṣe mọ́ ara wọn àdísù kan ẹ gbọ́dọ̀ kọjú síbi òrùn síbi ẹ gbọ́dọ̀ kọjú síbi òrùn sí ní kíbùlà láti máa tọ̀ tàbí láti máa gbọ̀nsẹ̀ ẹ sì gbọ́dọ̀ kẹ́yìn sí àmọ́ ẹ lè kọjú síbi tó òrùn ti ń yọ ẹ sì lè kọ síbi tó òrùn ti máa yọ torí pé bẹ́ẹ̀ kọ́ lọ ọ̀gá kíbùlà mo kàn lọ mú àyà yẹn wá ni ká lè mọ bí kíbùlà ṣe pàtàkì tó nínú ìṣẹ̀mí mùsùlùmí Hadisu Anas nínú Sahih Bukhari
in tó wá sọ fún wa nìyẹn ibi tí mo wá fẹ́ parí ọ̀rọ̀ mi sí wá rèé o ìjó lẹ́tọ̀ọ́ ká pé mùsùlùmí kan kèfèrí ìbá jẹ́ ṣíà ìjà lè pe ṣíà ní kèfèrí ìjà lè pe ṣíà ní kèfèrí su'ila al-imam al-Albani wọ́n lọ bí al-imam al-Albani léèrè ìbéèrè ọ̀rọ̀ yìí èyí tí ọmọ aláìlẹ́kọ̀ọ́ aláìníran bú mudirul markaz lé lórí tí ń pè bàbá rẹ̀ àti ìyá rẹ̀ láláìmọ̀kan àti gbogbo generation rán wọ́n lọ bá al-Albani tẹ́ gbà yí pé huwa a'lamul hadith yani huwa a'lamu bil hadith òun ló ní mẹ́jù nípa ọ̀rọ̀ hadithu fi zamani yìí lásìkò rẹ̀ àti lẹ́yìn tí ó sì mọ́ bó ti ẹ̀já sí pẹ́lòmí náà wà ń gbà náà tó mọ̀ jùlọ àmọ́ àwọn àbóǹsún náà recognize ẹni ẹ̀ tẹ́niyàn sì jọmọ Morocco torí pé Albani yẹn jára tí wọn náà ìbẹ̀yẹn kọ́ là ń lọ su'ila Shaykh al-Albani wọ́n béèrè ìbéèrè yìí lọ́dọ̀ Albani pé al yasihhu takfiru Shi'a ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ kéèyàn máa pe Shi'a ní kèfèrí al yajuzu aw al yasihhu takfiru Shi'ata ammatahum ìjẹ́ ó tiẹ̀ firaqin فرق خاصة منهم وبي الألباني ليرك هل يصح تكفير الشيعة عامتهم ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ kan máa mú gbogbo Ṣíà látòkèdélẹ̀ kéèyàn pè wọ́n ní kèfèrí kó kàfàrà wọn am firaqin fi khassatin minhum aw am firaqin khassatin minhum àbí kéèyàn tiẹ̀ mú gúrùpù kan nínú wọn kó kàfàrà rẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni mudirul markaz ṣe lóye pé wọ́n gbà yí pé mùsùlùmí ni mùsùlùmí ìntànàbí wínú ló wá ńlá díìsù yẹn ó ní kò yé bàbá òun torí pé kìí ṣe mudiru ní bá wí bàbá àti ìyá rẹ̀ ní bá wí ìbéèrè yìí náà wọ́n lọ bí al-Albani léèrè tí wọ́n gbà pé ìkan nínú àfá àgbà wọn ni pé hal yasihu takfiru Shi'ati ammatihim am firaqin khassatin minhum ìjó lẹ́tọ̀ọ́ kéèyàn pé gbogbo Ṣíà ní káfìrí tàbí àwọn ikọ̀ kan ẹ̀ka kan àbí pele kan nínú àwọn Ṣíà tí ó lẹ́tọ̀ọ́ ká pé gbogbo wọn ní káfìrí látòkèdílẹ̀ gbogbo tí ń jẹ́ Ṣíà wọ́n bí al-Albani léèrè rahmatullahi alayhi tàbí àwọn gúrùpù kan nú wọn wọ́n á gbọ́n tẹ́lẹ̀ Albani fi dáhùn mo ti mọ̀ wípé àwọn tí wọ́n ń pe onísúfí ní kèfèrí tọ̀hún kèfèrí kéwò ni wọ́n wá ké mo ti ẹ̀rí kan tó máa ń pè ní dókítọ̀ òun bí àfi bí arìndì ọlọ́run ló mọ̀ wọ́n tí wọ́n fún ní dọ́kítọ́rẹ́tì tí ó mọ̀ ní ẹnìkan wọn gbọ́dọ̀ kírun sí lára àwọn kan lẹ́tọ̀ọ́ láti ṣàdúrà fáwọn òun ò lẹ́tọ̀ọ́ tẹ́ bá wò lásán ẹ mọ̀ ìgbà la ilaha illallah la ilaha illallah la ilaha illallah a sì ń gbọ́ annahabahu sufiyun wọ́n ní sufin bàbá rẹ̀ kíyàn máa wò báyìí yóò mọ̀ pé eléyìí rìndì kílẹ̀ ọ̀nà owó ní kílẹ̀ ta ló ń fárìndì ní dọ́kítọ́rẹ́tì tí ó wà máa sọ̀rọ̀ tí ẹ pé tí wèrè bá ń sọ ẹsẹ́ àmà pé kò lálàáfíà nǹkan sí lọ́rọ̀ tí ó báyé jẹ́ ọlọ́nkó làwà ń bẹ̀ wọ́n bí al-Albani lè rẹ̀ pé hal yasihu takfiru Shi'ati ammatihim aw firaqin khassatin minhum ṣé wọ́n lè pè gbogbo Ṣíà ní káfìrí àbí àwọn kan nínú wọn èèyàn lè pè wọ́n ní kèfèrí fa ajaba rahimahullah nígbà tí al-Albani fẹ́ fèsì wọ́n ní nahnu naqulu da'iman wa abada radiyallahu anhu nahnu naqulu da'iman abada àwa ní tiwa o àwọn mọ́ sọ da'iman títí ayérayé wa abadan àti títí láíláí la yajuzu fi shar'i Allahi tabaraka wa ta'ala kò lẹ́tọ̀ọ́
nínú òfin Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga jùlọ Al-Albani rahimahullah. Bóyá ẹ̀kẹ́wú débẹ̀ rí pẹ̀lú dọ́kítọ́rẹ́tì ní tẹ́lẹ́gbà àtàwọn ọmọ tẹ́ ránṣẹ́ tí wọn ò lọ́jọ́ ọ̀la táyé wọn dàrú nítorí owó. Àní wọ́n bí Al-Albani lè rẹ̀ sẹ́ wípé aliyajuzu aw aliyasihu láwùsù tí wọ́n lò nìyẹn pé aliyasihu takfiru shi'ati ammatihim amfirakin khasatin minhum. Ìjó tí ẹ̀ lẹ́tọ̀ ìjẹun tó dáa ní kápẹ́ ṣíà ní kèfèrí látòkèdélẹ̀ tàbáwọn kan nú wọn káyọ wọn ká ní káfìrí ni wọn. Fa ajaba afá àgbà bá fèsì ó ní nahnu naqulu da'iman wa abadan la yajuzu fi shar'i Allahi tabaraka wa ta'ala. Al-Albani nahnu naqulu àwa máa ń sọ da'iman ní gbogbo ìgbà wa abadan a sì tún máa sọ títí ayérayé lódiwọ̀n tá a bá ṣì wà láyé yìí o títí láyé ni o la yajuzu fi shar'i Allahi tabaraka wa ta'ala kò lẹ́tọ̀ọ́ nínú òfin Ọlọ́run. Kí la ń pè ní shar'i Allah? Ìsìláàmù yìí, Al-Qur'ani yìí, ọ̀rọ̀ Ànábì yìí. Tẹ́nìkan á lọ gbé dání kó wá máa pe mùsùlùmí kan ní káfìrí. Àfáà ní kò lẹ́tọ̀ọ́ takfiru ta'ifatin aw jama'atin. Kéèyàn pé ikọ̀ kan gúrùpù kan ní kèfèrí aw jama'atin tàbáwọn jàmáà kan minal muslimin nínú àwọn mùsùlùmí bil jumlati la yajuzu hadha dhalik. Ní gbólóhùn kan káwí ká sojú abẹ́ǹkan tí ò lẹ́tọ̀ọ́ irú ò tí ẹ̀ lẹ́tọ̀ọ́. Ó ní li anna hayya ta'ifatin qad yakunu fihim man lam yastahiq at-takfiri. Ó ní nítorí pé gbogbo àwọn ikọ̀ kankan ní igun kankan ní jàmá kankan ní nǹkan kan tí ń bẹ lára wọn tí ò lè sọ dẹ̀tọ́ kéèyàn pè wọ́n ní kèfèrí. Qad yakunu fihim man lam yastahiq tí ò lè sọ dẹ̀tọ́ tí ò lè jẹ́ kó dẹ̀tọ́ fún yàn láti pè wọ́n kèfèrí. Wa lidhalika la yajuz. Al-Imam Al-Albani Nasiruddin wọ́n ní ìdí tí ó fi lẹ́tọ̀ nìyẹn bí wajhin min al-wujuh lójúpọ̀nà kan nínú àwọn ojúpọ̀nà. An yuqala káwọn èèyàn wá lanu kí wọ́n sọ pé Ashia káwọn ní ṣí àbẹ́sẹ̀lán lápèjúwe. Al-Albani sọ̀rọ̀ pé an yuqala kí wọ́n wá sọ pé Ashi'ata káwọn ní àwọn Ṣíà tẹ́rí yẹn mẹ́sẹ̀lá lápèjúwe kulluhum kufar kẹ́nìkan wá lanu kó ní gbogbo wọn kèfèrí ni wọ́n. Al-Albani fala yajuzu bi wajhin min al-wujuh in tí ò lẹ́tọ̀ lójú pọ̀nà kan nínú àwọn ojú pọ̀nà ṣàríà ni kẹ́nìkan dẹ̀ dìde lẹ̀ kó ní àwọn Ṣíà yẹn ó kó ní káfìrí ni wọ́n. Aw Zaydiyya kódà àwọn ẹ̀mí inú wọn tá a mọ̀ sí àwọn Az-Zaydiyya masalan kódà hatta al-Khawarij. Al-Albani kódà àwọn al-Khawarij àwọn dẹ̀ ni wọ́n máa ń pè àwọn èèyàn kèfèrí. Khawariji làwọn tí wọ́n máa ń pè èèyàn kèfèrí. Al-Albani pé awil Khawariji kódà bí èèyàn bá jẹ́ Khariji ó lè pè ní kèfèrí. Awil Ibadiyya ẹ máa gbọ́ kódà àwọn tẹ́ ń pè ní Ruwaybida tí ó yẹ pé wọ́n máa ń ṣáyàn lọ́gbẹ́ káàkiri ni. Al-Muflisu àwọn àlàbàbàtà bí ọ̀rọ̀ àfá lẹ́gbàá yóò ní Muflisu Ruwaybida àwọn Àbádíyà náà ń bẹ. Àwọn àjọ Àbádíyà náà wà àfá ní wa ghayr àtàwọn ẹ̀mí ghayr wọ́n ní áàzì ilé fíra ó ní gbogbo àwọn ikọ̀ yìí allati kanat qadiman tí wọ́n ti ń bẹ lọ́jọ́ tó ti pẹ́ látàná wá la yazalu shay'un min athari mawjudatin hatta yawmina hadha tí wọ́n yẹ̀ wọ́n àgbò táyé máa yé rí orí pa wọn títí dòní ẹnìkan ò tó lánú púpọ̀ yàn kèfèrí nínú wọn. Bó ti ẹ̀ pé lọ́dọ̀ àwọn àfáà súnnà àwọn Khawariji yẹn tó bá fẹ́ pé gbogbo èèyàn mùsùlùmí o tó wáyé pé gbogbo àwọn tó kù àgbọ́dọ̀ pé wọ́n kèfèrí wọ́n ní illa al-Khawariji
àfàwọn kàwárìjì nìkan Albani ò bá wọn lọ àwọn àfáà kan máa ń sọ bẹ́ẹ̀ pé la nukaffiru ahadan min ahli al-qiblati illa al-khawarij àfàwọn kàwárìjì nìkan àwọn sì wọ́n ní kàwárìjì ìwà àwọn kàwárìjì làwọn eléyìí ń wù yìí ìwà kọ́mọ́ rẹ̀ nìkan tó dáa àfàwọn nìkan ẹni tí ò bá ti bá wọn lọ wàhálà ni ẹni tí ò bá ti ṣe tí wọ́n fìtínà ni ọ̀rọ̀ Albani lélẹ̀ ó wà nínú Mawsu'atul Albani Mawsu'atul Albani ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ó yá ṣé wọ́n wá mọ kéwú ní ìsìn bàbá rẹ̀ aláìmọ̀kan ni ìyá rẹ̀ aláìmọ̀kan ni àrùn ìmọ̀nù fámílì òkè àwọn àfáà tó wá kọ́ yín kéwú wo ni wọ́n wá mọ̀ ní ìsìn tó ń fi bàbá wa ta yín kéwú náà wá dà ní ìsìn kéwú ọ̀hún dà ní ìsìn ṣèbóhun náà ló délẹ̀ kéwú ọ̀hún dà ní ìsìn mi ò ní sọjú bá nílọ àfáà Al-Manawi àwọn náà wá dá sí wọ́n ní فمخالف العقل من أهل السنة ليس بكافر ما لم يخالف من ضروريات الدين كحدوث العالم وأشر الأجساد أفوى المناوي وواصفوا أيك فمخالف العقل من أهل السنة أني كانوا ما فا سنة ويا بانك nínú nǹkan rẹ̀ pé kíní òótọ́ ni bó ti ríre ó yá pa Ọlọ́hun ò gbà laysa bi káfìr ẹni èyí ṣe káfìrí ma lam yukhalif min daruriyati ddin lódiwọ̀n tí ò bá ti yapa sí nǹkan tó jẹ́ gbòǹgbò nínú ọ̀rọ̀ ẹ̀sìn nítorí pé àwọn nǹkan jẹ́ pé daruriyya ní túláàsì ni èèyàn gbọ́dọ̀ gbé nígbàgbọ́ sí kawduthil alam wa ashril ajsad bí gẹ́nìkan lóhun ò ní gbàgbọ́ pé àtọ́lọ́run tá a bá kú Ọlọ́run ó tún jí wa dìde kó lóhun ò ní gbàgbọ́ sí ìyẹn lásán pé ayé ìkáfẹ́ àbí kó lóhun ò ní gbàgbọ́ nípa pọ́lọ́run ló dá ayé kó lóhun kọ́ ló dá ayé gbogbo tí ò bá ti yapa àwọn nǹkan tó jẹ́ nǹkan pé wà nínú kókó Islam nínú kókó iman kò kí ààlé torí ẹ̀ pé ń kèfèrí ó wà nínú volume 5 inú tírà wọn bí tí mo wá fẹ́ parí ọ̀rọ̀ mi síwá rẹ̀ o ọmọ yìí wá ní àwọn ṣíà yẹ kírun wákàtí 5 èmi yẹ ṣe ṣíà o alhamdulillah mi ò sì rẹ́dì láti bìlọ́ǹgì síbì kan tí màá máa mẹ́nìkan lọ́ta tí màá bẹ́nìkan já Ọlọ́run ní jẹ́ ń rí láyé Salawatul khams inda Shia ṣáwọn Shia máa kírun wákàtí 5 àbí wọ́n yẹ kí lọ́dọ̀ àwọn Shia tutlaqu salawatul khamsa al-yawmiyya allati yusalliha al-musalli sawahan fi waqti an-nahar am waqti al-layl wa hiya 17 rak'atan lọ́dọ̀ àwọn Shia ẹnu wọn ṣe papọ̀ pé ìrun wákàtí 5 téèyàn ó máa kí bóyá lọ́sàn tí ó fi dalẹ́ ní o kò ju rákà 17 lọ léyìí tí ń jẹ́ 17 rákà ìbára an salatu subuh léyìí tí ń já sí pé salatu subuh wal zuhur wal asri wal maghribi wal isha ó wà nù tírà àwọn àfá àwọn àgbà tàbá lọ ká Tabatabai al-Yazdi tàbá lọ ka tírà àwọn tí wọ́n pè ní al-Urwatul Wuthqa ó wà ní volume 2 wákàtí 5 làwọn náà ń kí ló dé tá ń fi rọ́ọ̀bà ayé jẹ́ tá ń dayé rú torí pé káwọn èèyàn ṣe lè kórìíra ẹnìkan torí pé ayé fẹ́ràn ẹni ń sòdodo Ọlọ́run fún nímọ̀ ìmọ̀ rẹ̀ pọ̀ ó lo ayé bí bàbá rẹ̀ ti lò ẹ wo nǹkan burúkú tí wọ́n gbìn sínú ayé àwọn eléyìí ìran àwọn eléyìí lọ́la báwo ni wọ́n ti rí La ilaha illallah. Ó wà bẹ́ẹ̀ àwọn Ṣíà wákà bẹ́ẹ̀ ni ìsọ ní ṣáwọn Ṣíà ṣáwọn jẹ́ pé ìrun 3 ni wọ́n ń kí. Kò sì sọ èyí tó ń wí náà àwọn Ṣíà.
àfáàní fa hiya wajibatun ala kulli muslimin wákàtí márùn yìí náà ló jọ́ràn yẹn fún gbogbo mùsùlùmí o mukallafin tó bá ti di ẹni tí wọ́n la ẹ̀sìn bọ̀ lọ́rùn tó ti di ẹni tó yẹ pé òfin gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ àfáà tó tẹ̀síwájú ó ní wá fi safar kódà tó bá tún di nínú ìrìn àjò tó kọ́sìrì sọ̀láàtà yóò tún mẹ́ dín ìrun kù wà fi sáfà tó bá tún di nínú àjò tó kọ́sìrì sọ̀láàtà mùsùlùmí olùkírun ó mẹ́ dín ìrun kù arba'iyya tó bá jẹ́ ìrun olóko mẹ́rin min arba'i raka'atin ila raka'atayn yóò máa fi kíráka méjì ó wà ní ibi táwí yẹn náà olú Ọlọ́run dákun èyí táwí má ṣe láwí mọ́ o kọ́lọ̀n kó ṣíjú àánú wọ̀ wá o kọ́lọ̀n kó ràn wá lọ́wọ́ o èyí tó dá wa lójú nípa alhamdulillah bàbá tó rọrùn fún wa yìí bàbá tó dáa ni ọ̀tá gánmà kó dáa ẹlẹ́gàn gánmà kó mú dáa kódà ẹni bí gánmà kó dáa ọ̀rẹ́ mà kó dáa kódà ọmọ ìyá gánmà kó dáa Ọlọ́run járí bàbá náà pẹ́ kó jẹ́ kí bàbá náà gùn lẹ́mí bàbá yìí ni ò jẹ́ kí ilẹ̀ Yorùbá yìí ó gbóná jù báyìí lọ torí bàbá yìí ló ti ń da omi ilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí náà yóò tó bẹ̀rẹ̀ sí ní máa sọ àwọn bàbá wọn ti mọ̀ pé irú ẹ̀ ń bọ̀ tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní da omi ilẹ̀ wọ́n wọ́n omi ilẹ̀ torí ọjọ́ tí náà yóò bá rú iná yóò lè rú wọ́n wà pé bàbá yìí ti kú ó kú bí náà yóò ṣe ní rú làwọn yìí náà bá bẹ̀rẹ̀ iná ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé Sheikh Adama kò mọ̀ ṣàríà Sheikh Adama wọ́n ní kò mọ̀ kíní kan wọ́n bá kọ lẹ́tà sílẹ̀ lárúbáwá wọ́n ní Kùránì tí bàbá ní tú wọ́n ní àwọn fẹ́ tuntun nígbà wọ́n wá ṣe copy and paste bàbá yẹn náà ni wọ́n wá lò nígbà àṣírí wọ́n wá tú làwọn bá tó ń ṣe fàárí wípé 900 and kíní kan ní mistake táwọn rí ń bẹ̀ mẹ́ta làwọn yọ a sì tọwọ́ bọ mẹ́tẹ̀ẹ̀ta irọ́ ni wọ́n pa látọdún náà ní ìsìn ẹ bá wa kó gbogbo èyí tó kù jáde àríkan mú nǹkan kan jáde tí wọ́n ní ìsìn náà ti fẹ́ di edition mẹ́ta o àbí wọ́n tí wọ́n náà ti di edition mẹ́ta káàkiri tó wá lẹ́lẹ́ edition bíi mẹ́rin lẹ́yìn tí wọ́n yìí tó tún rẹ̀ pé àwọn bàbá tá ń wí atharuhum wa ulumuhum la tudrak iṣẹ́ tí wọ́n ti ṣe lẹ̀ ìmọ̀ wọn lè bá àfi tá a bá ń tanra wa Ọlọ́run jẹ́ nímọ̀ bí ti Sheikh Adama ó ń gọ́rẹ́ ò lè ní torí pé ò lè jọ Sheikh Adama ò lè jìyà tó jẹ́ ò lè rí rúrìn tó rìn ò lè firú ebi rẹ̀ pánú ò lè rí inú àmúmára rẹ̀ ṣáwàtàwà láyé nìsí ṣáwà láfaramọ́ kọmọ bá wa rọ mọ́tò nílé olówó tí ó ra mọ́tò tí ò nímọ̀ fún òun rà kankan ṣáwà ni wọ́n wá gbówó wá fún táà sọ pé tọ́ owó yìí tó bá yẹ pé sàká ló fẹ́ yàn lóòótọ́ lọ ra mọ́tò fún gbogbo ìmáàmù ilẹ̀ Yorùbá tán sì ra mọ́tò náà sì dẹ́pẹ́ yìí tí ìmáàmù ẹ̀pẹ́ tí wà yìí náà lò ìmáàmù Òkè Balógun ló lò lọ́dún náà tó sì ń sanwó fún dírẹ́fà tó sì ń sanwó fáwọn ìmáàmù yẹn kárí ilẹ̀ Yorùbá yìí tó sì tún ra bẹ́ẹ̀ délé Haúsá látara orí pa Sheikh Adama ṣèbúwó ń dọ́dọ̀ tí ṣèbáwọn kan bẹ́yìn náà jà látara owó túkùrá ní àtúkùrá tí ò dọ́dọ̀ wọn làwọn mú yín lòdì sí àwọn níjọ́ táwọn ti bẹ̀yẹ ń ṣe wọ́n ń ṣe lọ́fẹ̀ẹ́ ni wọ́n dẹ̀ jìyà yẹn tíra wọn náà tàbá kálọ káàbọ̀ PhD tẹ́lómi gbà tíra bàbá yìí náà kò lè yọkú ònú mọ́ rẹ gbogbo wọn tó ń bú Sheikh Adama yìí gbogbo ìmọ̀ yíyẹn tí wọ́n bá yọ ti Sheikh Adama kó kò ní kù gangan lẹ̀ ọlọ́mbà wa kẹ́ Sheikh Adam ọlọ́mbà wa kẹ́ Sheikh Adam kọlọ́mbà wa kẹ́ Sheikh Adam kó sì bá wa ṣíjú àánú bàbá wa Mudirul Markaz pẹ̀lú ẹ̀mí gígùn àti àlàáfíà ibi náà ni Ọlọ́run ó kádàrá tá a máa fara ọ̀rọ̀ wa tì sí kọlọ́n kó ṣàánú fún wa ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń gbọ́rọ̀ Mudirul Markaz torí pé tẹ́ bá rí ibi tí ọmọ aláìníbi níran ọmọ aláìlẹ́kùnrin ti ń sọ̀rọ̀ yẹn máa ra wọn nǹkan táyé tí wọ́n náà ti ta tí wọ́n mọ̀ bá comment pé ride on don't mind that be your baba don't mind that your daddy that your daddy is very this that your daddy is very that dákun ṣe Islam làwọn ilé wọ̀nyí ń ṣe yìí lórí tí bàbá ní sọ tó rí bẹ́ẹ̀
yóò sì tún wá máa bú wọn, yóò wá máa yọ nǹkan tí àwọn èèyàn sì ń wò ó níran bí ò bá sí ẹ̀rí èèyàn bí òun ṣe kò tún ráfà rẹ̀ kọ tí yẹn náà dẹ̀ wà láyé. Ọlọ́run bá wa sàlámà rẹ̀ o, Ọlọ́run bá wa là o, Ọlọ́run bá wa là o, Ọlọ́run bá wa sàlámà rẹ̀ o, Ọlọ́run bá wa sàlámà rẹ̀ o, Ọlọ́run bá wa sàlámà rẹ̀ o, yóò sì ṣàánú àwa náà gbogbo yín tẹ́jọ wà lórí òpó. Ọlọ́run bá wa ṣíjú àánú òyìn kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Laqad ja'akumul ilafi bàbá aláyége alẹ́kùn àmì gígùn àláfíà Ọlọ́run bá wa ṣe fún bàbá náà má dàgbàrú mọ́ wọn lọ́wọ́. Bismillahir rahmanir rahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. Fa in tawallaw faqul hasbiya Allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. Bismillahir rahmanir rahim. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله. وبوان الإسلام لما أشعنوا فأكبروا مسسوا وإن تجمعوا إن فوات وانبي لا تري حسن أبو أسن ولما أشجوا عنه عبد الواسع سعد ولو ندور يرو لا إله إلا الله ولا تدي أحمد ولما أشدا دافين بكنا ولا يدي جنرا Ọlọ́run bá mi ṣíjú àánú yín. Ahmed Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú. Ahmed Maju bá mi ṣàánú yín. Muhammad Ọlọ́run ní dọ̀rọ̀ tí yín náà rú. Prince Alawa Abdulhakeem Ọlọ́run bá mi ṣíjú àánú yín. La ilaha illallah Muhammad Rasulullah Sanusi Abu Oladayo Ọlọ́run bá mi ṣíjú àánú yín náà. Zikirullah Adeola Ọlọ́run bá mi gbọ́ yín sókè má jẹ́ kí aburú bá yín. Ibrahim Olówó Ọlọ́run bá mi ṣàánú yín. Bákan náà Badmus Ismail Ọlọ́run bá mi ṣíjú àánú wọn náà ó sì bá ń gbọ́rọ̀ tí ẹ̀ náà sẹ́sọ̀. La ilaha illallah Muhammad Rasulullah Mudashir Yusuf Ọlọ́run bá mi ṣíjú àánú ẹ̀yin náà. Bákan náà Akéwúlà Ọlánrewájú Jami Ọlọ́run jẹ́ túbọ̀ máa là sí má jẹ́ káwa náà jọ lápapọ̀. Bákan náà Abubakar Habib Ọlọ́run bá mi ṣíjú àánú ẹ̀yin náà. La ilaha illallah Muhammad Yunus ọ̀rọ̀ tí yín náà ní dàrú. Sheikh Yaya Ejigbo Ọlọ́run dákun bá mi ṣíjú àánú ẹ̀yin o Ọlọ́run jẹ́ máa ga sí o mọ́dàyìn láàmú. Ibrahim Olówó Ọlọ́run bá mi ṣàánú yín. Pópóọlá Abdulwasi Ìṣọ̀lá Ọlọ́run má dojú tẹ̀yin náà. La ilaha illallah Yusuf Abdulaziz Ased Ọlọ́run bá mi ṣàánú yín. Boye Bakari Ọlọ́run dákun bá mi gbé yín ga. La ilaha illallah Imam Hassan Abu Hassan Ọlọ́run ní dàgbàrú mẹ́yìn náà lọ́wọ́ ẹ̀ ní padà sẹ́yìn. Rabi Abdulkadir Missioner Jemdas Ọlámilékan ọlẹ́wọ́mọlékan yóò sì máa lé lọ́wọ́mọlé rẹpẹtẹ kò ní jẹ́ ọ̀kan. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam Awodele Misbah Ọlọ́run bá mi ṣàánú ẹ̀yin náà. La ilaha illallah ìyá àwọn boys ìyá wa Raji Hadija Ọlọ́run bá wa ṣàánú ẹ̀yin náà. Ẹ bá mi kí Mujibu ọmọ Aláàjì Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́yìn náà o. La hawla wala quwwata illa billah. Akim Mahmud Ọlọ́run bá mi ṣàánú yín. Sheikh Lukman Al-Mubarak Al-Mufti fún gbogbo olóòdè látòkèdélẹ̀ Ọlọ́run bá wa ṣíjú àánú ẹ̀yin náà. La ilaha illallah Imam Shawo Alhaj Ọmọtẹ́jì Ọlọ́run bá mi ṣíjú àánú yín. Ẹ kú ọjọ́ mẹ́ta. Bákan náà Mufi Adek Ọlọ́run ní dojú tì yín láíláí Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Gbogbo ń táwí Ogunlaki Jemi Kamil Ọlọ́run ní jó bàjẹ́. Yakubu Ọlálérè Ọlọ́run bá mi ṣàánú ẹ̀yin náà o. Bákan náà Maja Abdurrashid Ọlọ́run dákun bá wa gbàdúrà ti yín náà. Balógun Muhammad bá wa ṣe dáadáa fún yín. La ilaha illallah kárí gbogbo àwọn tá láǹfààní àti dákọ wọn. Ọlọ́run ọba mímọ̀ yín ó mọ ilé yín ó mọ̀ náà yín ó mọ̀ ń tẹ́ ń fẹ́ ó sì mọ̀ ń tẹ́ ń béèrè. Ọlọ́run ní jẹ́ kí gbá dàrú mọ́ yín lọ́wọ́. Torí àwọn ẹni wọ̀nyí tá a bá ṣọ́ra wọ́n fẹ́ dojú ìsìláàmù bolẹ̀ wọ́n fẹ́ sọ nǹkan funfun wọ́n máa sọ di dúdú fáwọn èèyàn. Wọ́n sì ti ní sympathy pé súnà ànẹ́bì súnà ànẹ́bì súnà ànẹ́bì wàláàlì irọ́ ni wọ́n sì ń pa fáyé. Kíní iná ń sìn ó ti wá kó sí gbogbo làákàyè ọ̀pọ̀lọpọ̀. Àwa náà tá a kéwú jìnnìjìnnì yẹn ti wá wà lára wa gbogbo ntẹ́lómi ìmọ̀ tó dá lójú ó ti ń sọ nǹkan gidi lẹ̀. A ní ọ̀yà stars ẹ bọ́ síwájú stars ẹ bọ́ síwájú torí pé wọ́n dẹ́rù bẹ̀ mọ́ṣáláṣí yín wọ́n náà wàá máa yìn wọ́n lórí tí wọ́n fẹ́ dà lúrú mọ́ wọ́n lọ́wọ́ tó yẹ pé ìwọ́n náà ó padà kábàámọ̀ lọ́la torí pé níjọ́ táwọn ọmọ yẹn náà bá dára wọn ni wàá tó mọ̀ pé yà jẹ́ láwọn tí wọ́n rẹ́dí àti ṣàdúrà fẹ́ tó kù yìí láwọn tí wọ́n rẹ́dí àti ṣe sàárà fẹ́ tó kù yìí láwọn tí wọ́n rẹ́dí àti jẹ́ kẹ́yìn òkú èèyàn dà yìí. Ọlọ́run dákun là wá lọ́wọ́ wọn o mọ́ṣẹ́lẹ̀ láṣẹ mọ́ fẹ́ni kálukú wa o. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Allahumma rabbana taqabbal minna إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وأهدنا وفقنا للحق وإلى طريق مستقيم يا رب العالمين. Gbogbo ẹ̀ntà àná ti dákọ̀ wọn Ọlọ́run bá gbàdúrà yín ó mọ̀ yín ó mọ̀ tẹ́ ń fẹ́ ó mọ̀ tẹ́ ń béèrè Ọlọ́run bá wá ṣe fún yín o in tó ń tẹ́ kó wá Ọlọ́run ṣe fún gbogbo wọn tá a máa ń dákọ̀ tẹ́lẹ̀ tá a láǹfààní àti dákọ̀ Ọlọ́run mọ̀ yín ó mọ̀ tẹ́ ń fẹ́ ó mọ̀ tẹ́ ń béèrè
وأسروا قولكم أو جاروا به إنه عليم بذات الصدور. سلام قولا من رب رحيم. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته وإلى اللقاء.